fún lọ́bẹ̀ nínú ìsásùn a máa ranjú mọ́ òkèlè rẹ̀. ọ̀kánjú wà ní aláìmoore ò ráyé wá ọlọ́run kórìíra wọn. bó fún lọ́bẹ̀ nínú ìsásùn aláìmoore a máa ranjú mọ́ òkèlè rẹ̀. aláìmoore ò ráyé wá ọlọ́run kórìíra wọn. báwọn kan ti ń sunkún òǹgbẹ lọ́dọ̀ wọn ọ̀pọ̀ ń sá àsálà fún ẹ̀mí wọn torí òjò àròdá. pa ọmọ àṣègbè wọn à ń ṣe é gan-an ó lè yẹ pé òun pákéjì báyìí gbogbo òṣì tó fẹ́ wá ṣe wàhálẹ̀ ti ṣe nínú ilé ó lè bọ́ta lọ́ọ́ ṣe bí wèrè kí ló ṣẹlẹ̀. ẹ̀gbọ́n mi kí ló ṣẹlẹ̀ gbọ̀ngàn náà ìsá mi bàtà mi tú ni mo dẹ̀ ń ṣe padà ẹ ti ń sọ̀rọ̀ jù. èmi ń sọ̀rọ̀ jù ààrẹ máa gbọ́ ọmọ yìí mi ń sọ̀rọ̀ jù. wá kí ló ṣẹlẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ ló ń fún lóhùn bẹ́yẹn àti lóhùn bẹ́yẹn idiot. ẹ̀fìlẹ̀ bí eyín ń kọ́. ìdí iye káwọn sá lọ fún ẹ̀kọ́ gbogbo káàdì ìjà. a níwà ọ̀kan jù wá lọ́wọ́ torí aláìmoore ni ẹ̀gbin àti ìbànújẹ́ akúnnú ẹ̀ aláìmoore ni òtòṣì ni kò ní ní àkójọ aláìmoore ń ṣá aláìní lọ́gbẹ́ torí àti ìṣòro fún wọn àgbèrò lẹ́ẹ̀mejì bó fún lọ́bẹ̀ nínú ìsásùn a máa ranjú mọ́ òkèlè rẹ̀. ẹni bá fẹ́ ṣòre aṣọ ara ṣe torí ti ráyé wá ọlọ́run kórìíra wọn. ọwọ́ tó ń fún wọn ló ń jẹjẹ ó léwu láti ṣá lọ́gbẹ́ alára tó fara rẹ̀ jì kó lè mókè ó léwu láti ṣẹ̀. ìwé mímọ́ fìdí rẹ̀ múlẹ̀ wípé ẹni tó bá fi ibi sanre. wá kí ló ṣe ẹ olùyà bíi tẹ́lẹ̀ tí mo máa ń bẹ̀ sórí lè ní ìṣe ọbẹ̀ ni màá tú lẹ́fù yìí mo fẹ́ ó ti yí ẹ màá sì dé nọ́ọ̀mà má bẹ̀ mí o ó ṣáàjú mo ń bẹ̀ láti jọ yìí tó ń ṣe bí wèrè o ó yá gbà báyìí. ògùn fẹ́ bá tiẹ̀ jẹ́ sá sójà wèrè ni ṣé wàá ló ti máa gbọ́ àbí o tí ì gbọ́ sétí ó yá nìṣó ń bẹ̀ yẹn ṣọ́ọ̀kì kí n gbé ẹ ló fẹ́ àbí ó yá rìn ṣé tí ẹ dì í ṣá. aláyé ápù kí ló ṣẹlẹ̀. ẹ ṣe o mo ti máa bọ́ ìdùnnú ní gbogbo àdúgbò yìí o mi ìwà ọmọ bó tẹ̀ jẹ́ ní láàárọ̀ ẹ̀ mú iye pàdé wọn ni wọ́n bá ní kí n wọlé àwọn fẹ́ bọ́ pátá. ní sùúrù kò yé mi tó fẹ́ bẹ́ẹ̀ plé tẹ́jà bẹ́ẹ̀ ṣe snooker kò yé mi. kí ló kún ẹ bẹ́ẹ̀. olórí burúkú ni ẹ o o lè gé ẹ̀tọ́ ọmọ ní tààrí táwọn àkọ́kọ́ lọ ṣe mọ́lẹ́ burúkú àṣẹ mọ́ ọmọ. ṣé o ní nǹkan tó bá mi ṣe ń sin àwọn ẹ̀gbọ́n ẹ wọn ò bí wọn lọ́kọ́. kẹ́kẹ́ ìjọ ọgbẹ́ni lọ kí ló ṣe. aláyé dá padà yẹ kọ. ìbò ẹgbẹ́ mẹ́rin lẹ ṣe báyìí wọn ti gbọ́ rárá àwọn olórí burúkú ẹ máa kó ní ti iwájú fún ìfọmọ ilé ẹ̀kọ́ aláìpọ̀ sí wàhálà. èèyàn èmi náà máa mí sí. tẹ́ bá ti délé ẹ bá mi kíyàwó yín àtàwọn ọmọ yín. Thank you very much. so ó tún àdìjọ́ wò báyìí. ìkóyìn náà ní nǹkan o àwọn stress yẹn pọ̀. Ṣèyí, who are you? Wait. Edward, who are you? Ṣèyí. Tani jẹ́ ìtàn. No. So èmi ni wà. Èmi ni wà. Mo fẹ́ bá mi jà. Mo fẹ́ bá mi.
You're mad. Creator dúró tẹ́lẹ̀. Elébi lè pè mí àbí. A ti sọ̀wọ́ ẹ̀mí ẹ̀fẹ̀ mi. Nígbà tó ti wá kú kí la wá ń dúró ṣe bí báyìí bàbá mi kò dé kó nara. Go here. Abeg stop what you do. Bùbú kí ló ń ṣe náà? Kí ló ń ṣe? Tí ká máa ṣe mí. Ewu lélẹ́yìí. Wọ́n kí ló ń bọ̀? Ibo ló fẹ́ wo? Owó ti fẹ́ máa bọ̀. Mo ti rí mọ́tò kan tí ń yà bọ̀. Mi sùúrù gbọ̀ngàn ká dáadáa kó ṣìnà. Wọnú sèbì ẹ̀ bóyá ó wà bẹ́ẹ̀. Wọnú sèbì ẹ̀. Ẹ jẹ́ ká máa lo mọ́tò kan tí ń bọ̀. Ẹ wo mọ́tò tí ń bọ̀. Kí lè ṣe látẹ̀kan? Kò gbà kí n múra fóònù. Kí ló dé tí ò ní gbà kó múra fóònù? Ń gbọ́ ẹwà. Ó yẹ ṣe kí akẹ́jẹ́ ká máa lọ. Tí mo ra tán. Wọ́n ti ṣe tán Ẹ wá mi. sáré park oúnjẹ àwọn. I love you. Èmi ń lọ nìyẹn. Okay, are you later in the day? Order. All right, love. Ẹ wá Have a mi. nice day. I take care. Ẹ jẹ́ àlọ́. So ìwà mú lọ sí school kémi tètè máa lọ bí iṣẹ́. Okay. Ó rí pé ìwọ kìíní èèyàn burúkú ni ẹ́. Ó ń ṣèyàn tó dáa, èèyàn kéèyàn ni ẹ́ àánú. Tó bá rí ẹ báyìí tán rédíò ó yẹ kó kọ́kọ́ ṣá ẹ náà kó tó ṣá ejò ni. Ìwọ. Àánú. Mo máa bí ẹni béèrè yìí mi tún níbi ẹ mọ́. Kí ni ẹwà máa ń ṣe fún ẹ tó máa fi ń nà nínàkúnà? Mi ìfọwọ́kọ ẹwà. Dádì mi ìná ẹwà. Mi ìfọwọ́kọ rí láti ìgbà tí mo ti dé inú ilé yìí. Mi ìná. Àánú. Má. Ò ní bẹ̀rù Ọlọ́run bó ti mú kó kéré mọ́. Àmọ́ ní. Mi ìfọwọ́kọ ẹwà. Mi ìná ẹwà. Bó ṣe tẹ́wọ́ ọmọ tí ò ṣẹ̀ ọmọ kékeré. Mi ìgbà mi gbọ́ mi ìná ẹwà. So ẹwà ń parọ́ mọ́ ẹ ni. Ó dáa. Àánú, wo ojú mi, wojú ìyàwó mi. Sọ fún wa wípé òun fọwọ́ kan ẹwà. Mi ìfọwọ́kọ. Kí ni wọlé yìí o? Ìwọ kì í fọwọ́ kan ẹwà. Omi jẹ́ ń bú ọmọ mi. Mi ìfọwọ́kọ. Mi ò ìfọwọ́kọ, mo máa ń tọ́jú ẹwà. Mi ìfọwọ́kọ. Ò ní bẹ̀rù Ọlọ́run. Mo máa ń fún lóúnjẹ, máa tọ́jú ẹ. Mi ìfọwọ́kọ. Ìwọ gangan. Ó dáa, mo ti wá. Kí ni à?
Kí ni àgbàdo hà tó há ẹ lẹ́nu? Ṣebí shadow ẹ ní ẹnu ẹ. No, ìkejì ẹ. Àbí ibi ẹ tó gbé sọnù tó jíǹde, òun ló na ẹwà yẹn. Ìwà aláìda yìí. Hey. Tí n bá tún gbọ́ tí mo bá tún gbọ́ pé iṣẹ́ èṣù kan bì kan máa já wẹ́lẹ́wẹ́lẹ́ nígbà tí òun mú ọmọ kékeré tí ó ṣẹ́ tí ó rò ẹ́ tó ń lu láì nídìí ṣé èṣù ló gbọ́wọ́ ẹ sókè àbí ọ̀ lọ́wọ́ àbí èṣù ló lọ́wọ́ ẹ tí bá ìdè mọ́ ibi tó kúnlẹ̀ sí yẹn àánú ẹ̀jẹ̀ àgbẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ ìwọ àṣẹ àrò ẹ̀ nàbí kí la ṣe fún ẹ gan-an jẹ́ kí n gbọ́ kí la ṣe fún ẹ ṣé àfẹ́bí pa ẹ́ mi gbọ́ àfún ẹ lóúnjẹ à ń fún ẹ lówó òun rí ibi sùn sí ni òun rí má bínú ṣé ẹwà yẹn ó máa ń ṣe láyé ọ̀tọ̀ kí ló wá ṣẹlẹ̀. ṣé yẹn nìkan ni bí idiot ṣe wà yìí mò ń raṣọ sí lọ́rùn sanitary towel máa rà á fún gbogbo nǹkan tí ọmọbìnrin nílò ni mò ń pèsè fún. This stupid girl ó wá bá mi ó ní ẹ pẹ́pẹ́sẹ̀ mọ́ mi òun kinní kan ṣubú lù wọ́n mo fún lówó mo ní kó fún àwọn òbí ẹ̀ kí ló kù tí èèyàn fẹ́ ṣe tí a ṣe fún mi tó fi mú ọmọ mi tó bẹ̀rẹ̀ sí ní ṣe ọmọ mi bí ọmọ ajá. àánú ní tí bá gbọ́ bó ṣe ṣe mí máa ṣe ọ̀rọ̀ sọ sí ẹ àmọ́ mi ní ṣe yẹn nítorí pé ẹwà ò ṣẹ́ kò rò ẹ́ ẹlẹ́dàá àdá fún ẹ. Àmín. ẹlẹ́dàá yìí àdá fún ẹ. Àmín. ẹlẹ́dàá yìí mi bàbá ẹwà àbíẹ́. Àmín. dàbí mo ṣe ń wò ẹ́ yìí mo di ojú mi dìde sì wọ yàrá tó ń lò lọ gbogbo ẹrù ẹ pátápátá mi ìfẹ́ ìdí tó kéré jù ń bẹ̀ palẹ̀ mọ́ everything tó kó máa lọ. Dáàdì ẹjọ́ mú mi ẹjọ́. Ẹjọ́ ṣe mọ́ gbàjẹ́ lẹ́nu mi ẹjọ́. Ìjẹ́ tó yóò ti bàjẹ́ lẹ́nu rẹ̀. Dídé jàre. Ẹjọ́ mi ní ṣe rẹ̀ mọ́. Mi ní ṣe má ṣe lè yín má lọ ṣe lè ẹjọ́ sá ẹjọ́ ìṣàlẹ̀ o fẹ́ tẹ́ ẹni tí ò sọ̀rọ̀ sí ẹni ṣorí kò ti jẹ́ kó sọ̀rọ̀. ẹjọ́ sá. ìgbọ̀lọ̀ pẹ́ẹ́rẹ́ kó lé mi. Can you imagine? So this is kind of pé a ní kámẹ́rà sọ̀rọ̀ lẹ́sìn ilé ìbàdí náà pàtàkì lọ́wọ́ ọ̀rẹ́ mi tó ní kí n ṣàkàn pé nǹkan tó ṣẹlẹ̀ lé yìí ní kí ní ìmọ̀ nílé. tí mò ń gbẹ̀rí ẹ̀jẹ̀ tí mò ń gbẹ̀rí àánú yìí jẹ́ necessary evil lọ́mọ ọ̀dọ́. àwọn kékeré tí wàá máa kọ́ máa kọ́ra mọ́ tó máa sá fún nítorí tí wọ́n ti máa wọ́ọ̀ṣì yẹn tó bá lọ́mọ ńlé tọ́mọ ẹ bá ti ń ṣe bákan bákan sí ọ̀kan tó ń sáfẹ́ ni ẹ máa bẹ̀rẹ̀ sí máa ṣọ́ra kọ́sọ́mọ́ kiri ò lè parọ́. wo bó ṣe ń fọmọ mi ń gbàrún. Ìwé ló ti pọ̀ báyìí. Kí ni máa ṣe sílẹ̀ yìí? Ẹ ti ń pé kírun yẹn ṣiṣẹ́. Ó ṣiṣẹ́ ṣé kò máa pọ́n yín? Sítáì wo mo wá fẹ́ bá yẹn ṣe báyìí? Bóyá ká kọ́ mọ́lẹ̀. Fẹ́ di mọ́lẹ̀. Okay. Hello? Báwo ni? Ọmọ ọ̀dọ̀. Ó gbówó ẹ̀ sá lọ. Ìjọ ṣé kò ṣe pé owó yẹn pọ̀? Irú wàhálà wo ni gbogbo eléyìí? Ìjọ ta ló mú wá fún ẹ? Ṣé o mọ ẹni tó mú wá fún ẹ kẹ́ lọ gbé ni?
Mo nǹkan tó ṣẹlẹ̀ jẹ́ kí n pè é padà mo attend sí customer lọ́wọ́ ṣùgbọ́n. Okay. Ẹ máa wo nǹkan ọmọ ọ̀dọ̀. Ọmọ ọ̀dọ̀ necessary evil mà ni wọ́n. Ọmọ ọ̀dọ̀ lèmi náà òun náà ṣe lọ ni. Ọlọ́run ló ní kí ọkọ mi install CCTV sínú ilé. Ṣé ló máa ń na ọmọ mi bí ìgbà tó ń lu ìlú bara ni. Ó máa sọ́gọ̀ ẹ̀ ni. Ó gbá ọmọ yẹn jọkọ̀ yẹn rọ́ọ̀lù chair ni. Kí ni nǹkan tí mi ṣe fún tán? Ẹ wá mú kẹtì mọ́lé. Arrest ẹ. Èmi mà ti lè lọ, a kò ní tiẹ̀ wájú. Ẹ wo àti mú interfere trust gan mú báyìí. Kú wà mí báyìí. Àmì interfere trust. Mo ṣe dátọ́. Ẹ má bínú mà. Ẹ sán sí pé ń wá ọmọ ọ̀dọ̀ ẹ̀mí. Tó bá lẹ́ni tó fẹ́ ṣe. Mà, mo lè ṣe ọmọ ọ̀dọ̀ mà. Wá, ṣó gbádùn. Ṣé kò sí nǹkan tó ṣe ẹ́? Sista mi, ẹ jọ̀ọ́ mo lè ṣe ọmọ ọ̀dọ̀ nígbà tí kì í ṣe ọmọ ọ̀dọ̀ ìyá alámàlà. Ọmọ ọ̀dọ̀. Ẹ jọ̀ọ́ mo máa ṣe ọmọ ọ̀dọ̀. Àbúrò mi ni. Sista mi, ẹ wò. Ṣé òun mú wọn ṣeré ni? Sista mi mi mú wọn ṣeré, owó admission wà ń bẹ, mo fẹ́ lọ sí school, gbogbo ẹ̀ wà ń bẹ. Mo fẹ́ ṣe ọmọ ọ̀dọ̀, mo lè ṣe kí ṣe ọmọ ọ̀dọ̀ ìyá alámàlà. Tó bá tẹ̀ wá ń wá owó, ṣé ọmọ ọ̀dọ̀ ló wá kọ́ ẹ̀? Ṣé ọmọ èèlò tó ń sọ fún ọmọ ọ̀dọ̀, èèlò ló fẹ́ gbà ń bẹ̀ tó ń sọ pé bí admission? No, wọ́n ń gbowó gidi o. 50,000 ni mo san fún ìtọ́. Mo lè ṣe ọmọ ọ̀dọ̀ mà. Ọlọ́run máa ṣe mà. Ó yá wèrè ní sista mi, mo lè ṣe ọmọ ọ̀dọ̀ Ọlọ́run. Ẹ wo madam, ẹ má dá lóhùn, àbúrò mi ni o kò gbádùn. Sista mi, mo lè ṣe ọmọ ọ̀dọ̀, mo lè ṣe owó admission wà ń bẹ, gbogbo ẹ̀ wà ń bẹ, a ní ìdówó ńlé ẹjọ́. Mà, mo ti ṣe tán mà, mo lè ṣe ọmọ ọ̀dọ̀. Honey, Susan, ọmọ tí mo sọ pé. Okay. Pẹ̀lẹ́. Yes, sir. Mo ṣe wáyà náà ni. Ó ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ ni. Sí wàhálà. Jókòó. Thank you, sir. Tó bá yẹ kó ti yá náà nìyẹn. Mi náà ní problem. Jọ̀ọ́ máa béèrè àwọn ìbéèrè kankan lọ́wọ́ ẹjọ́. Yes, sir. Àkọ́kọ́, kí lorúkọ ẹ? Susan, sir. Yorùbá ni mí, sir. Bẹ́ẹ̀ ni, sir. Kí lorúkọ Yorùbá ẹ? Àjọkẹ́ Adé. Ìwòsàn Àjọkẹ́ Adé. Àjọkẹ́ ń jẹ́ Àjọkẹ́ owó tó ní Adé. Àjọkẹ́ àbí? Bẹ́ẹ̀ ni, sir. Tán ni. Ọmọ táyé bá bí láyé ń pọ̀. Kò sí wàhálà. Àjọkẹ́. Ṣorí ohun tó ń jẹ́ kémi àti ẹ ká ní gbọ́n mi sómi ò tó. Ìyẹn ni tí o bá iṣẹ́ ẹ̀ déédéé. Kò ní sí wàhálà kankan. Tó bá mọṣẹ́ níṣẹ́ tó dẹ̀ gbájúmọ̀ kí wọ́n mọṣẹ́ tiẹ̀ káwa náà mọṣẹ́ tiwa. Gẹ́gẹ́ bí àwọn tó ń ṣiṣẹ́ fún ní láì fi níjà tí mi sìn. Ìkejì, ọmọ wa rẹ̀ Ẹwà lórúkọ ẹ̀. Bó ṣe wà yẹn ojú èmi àti ìyá ẹ̀ ni o. Mi ní kó má bọ́ wọn wí o, àmọ́ wọn kì í ṣe ọmọ tiwa báṣubàṣu. Wọ́n ń ná ọmọ tèmi láì nídìí o. Wọ́n fọwọ́ gbọ́n mọ́ mi lórí o. Wọn kì í sọ̀rọ̀ àlùfàṣà sọmọ mi o. Ṣé àwọn nǹkan tí mo tó lẹ̀ yẹ? Ó yé mi, sir. Ti ẹ̀rí màmí ẹ̀ tí ọmọ ẹ̀ sọ̀rọ̀. Tẹlifíṣàn ló lè nítorí títí ẹ̀ ó láwọn channel kan tó lè wò. Ó yẹ kó rọrùn tí yíwọ náà. Bẹ́ẹ̀ ni, sir. Ó yé mi. Ó yẹ. Kápẹ́ńtà tiẹ̀ náà ò jẹ́ fẹ̀yìn yọ̀ṣù. Kò sí wàhálà. Irú fóònù ló ń lò? Smartphone lélẹ́yìn.
kò lè lo smartphone. Mama ṣe fídíò kan káàkiri nílé mi yẹn. Kò ní concentrate. Ṣùgbọ́n máa ṣe ra àwọn kékeré yẹn fún kó máa lo yẹn. Má ṣe mi gbọ́ o, gba fóònù ẹ lọ́wọ́ ìwọ ló ní o. Àfọ́n ní kéré yẹn tó máa fi máa pa àwọn èèyàn káwọn náà máa pè é sí. Bọ̀ ilé wà tọ́jú ẹ̀ mi ìfẹ́ rí lọ́wọ́ ẹ̀. O ti gbé ọtí yẹn. Kò jù bẹ́ẹ̀ lọ. Okay, Susan, ọ̀rọ̀ school ẹ̀ tó sọ ń gbà yẹn kan. Mi ìfẹ́ lọ sí school rárá for now. Mo fẹ́ face iṣẹ́ mi dáadáa. Okay. That's good. Ó ní òun ò fẹ́ padà sí school for now kóun lè bójútó iṣẹ́ òun. Ó better because kò lè short to school láti so mo ní kí n mú akẹ́wà fi hàn ẹ́ kí. No, she need food. Don't feel good. Okay. Jẹ́ mú ẹ lọ sí yàrá ẹ̀. Okay, Susan. Thank you, sir. Ẹwà. Ẹni tó wà bá iṣẹ́ nulẹ̀ òun lórí yẹn. Aunty Susan lórúkọ wọn. Kí ni mo sọ? Aunty Susan. All right. Wọ́n ṣe fàájì tí ẹ lọ́n tí ẹ. Ògún fòye àmúlẹ̀ ice cream. Ẹ̀gbọ́n mi, ṣé ti rí gbogbo àwọn pictures tí mo send sí yín? A ti rí picture náà. Ọmọ ilé ìpọ̀ o. Àwọn pípì gbé kinní ìdání gangan ni. Ẹ̀gbọ́n mi, nǹkan tí mo rò pé mo máa bá ń bì báyìí, ó tún jù bẹ́ẹ̀ lọ. Àwọn pípì yìí ní burúkú owó. Ajé kalẹ̀ síbí. Ẹ wò, kódà gan, wọ́n fún mi ní yàrá tèmi ni. So, o dá ní yàrá tiẹ̀ ni? Ìwọ nìkan. O ní bedroom tiẹ̀? Yàrá yẹn tóbi, àgbàlá ńlá ni mo wọ ẹ̀gbọ́n mi. Mo ti bọ́ sínú ayé. Ẹ̀gbọ́n àbúrò wa yìí jayé gangan ni o. Ìwọ nìkan ò ń dájí, o lè ń dá sùn nílé láyẹn. Ó pọ̀. Ṣé èsì wà bẹ́ẹ̀? Ṣé ẹ̀ ń fọ́ ni? Ó ní èsì Ọlọ́run. Ẹ̀wọ̀ ẹ̀gbọ́n mi, kódà wọ́n ti ní pé kí n má máa lo big phone. So má máa pè yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan, èmi má máa pè yín fúnra mi tí wọ́n máa ṣe fídíò kọ̀ pẹ̀lú yín. So èsì wà bẹ́ẹ̀? Ọyẹ́ ń fẹsẹ̀ lórí time to time. No problem. Suzy, má jẹ́ ká fi sí wa disturb ẹ̀. Ìyá lọ máa ṣiṣẹ́. Susan, so that wà lè concentrate. Susan, gbogbo àwọn nǹkan tí mo sọ fún ẹ kó tó kúrò yẹn má dọ̀ọ̀lẹ̀ o. Èmi ni wọ́n máa pè yín. Ẹ̀kọ̀ọ̀kan máa máa ṣe fídíò kọ̀ pẹ̀lú yín. Ọ̀rọ̀ ẹ̀kẹ́ ní nice day ẹjọ́. Ó dàbọ̀. Susan, hey! Ó ti bọ́ sínú ayé. Bọ́ mi rò pé orí nǹkan tí mo rí. No, láàrin ká di ká lajú ń sìn. Suzy ti wà nù owó. Ẹ̀gbọ́n, ó ti wà bẹ́ẹ̀ nìyẹn, nǹkan táwọn expect gangan. Gbogbo plan wa ti work now. So ká wá kan jókòó kówó kan máa wọlé. Ọlọ́run ká fẹ̀yìntì ká máa jó oúnjẹ ọmọ ló kú báyìí. Ọlọ́run á jẹ́ kí gbogbo nǹkan tá ní plan lọ́wọ́ á jẹ́ kó work. Tó bá ti work. Bọ̀bọ̀ tó bá work. Ọlọ́run ẹ̀gbọ́n ńlá. Ojú báyìí lọ́nà. Yeah. Where's your new car? Your new car. Nǹkan kan ò ṣe mọ́tò mi tẹ́lẹ̀. Mo bẹ́ẹ̀ wọ́n ṣe mọ́tò ẹ̀. But birthday gift ẹ nìyẹn. Ṣé o kẹ́ mo ṣeré ni? Kini? Ó jù bẹ́ẹ̀ lọ, ó jù bẹ́ẹ̀ lọ. Ṣé o mọ̀ ni? Ṣé o mọ̀ pé ó ju ẹ lọ ni? Are you serious? Ó ju eléyìí lọ. Baby, it's my car. Kí ló ṣe? It's my car! It's my car! Gbọ́ṣẹ́ wò. Daddy, mọ́tò yìí fit wọ́n. Tọ́yìsì ẹ̀. Hello ẹ̀gbọ́n mi, ẹ lè believe pé
àwọn people yìí ní burúkú owó. I swear. Ẹ wo èní gangan ní birthday ìyàwó ọ̀gá mi. Ẹ lè believe pé ọ̀gá mi ra mọ́tò fún ìyàwó ẹ̀. Tẹ́ bá rí mọ́tò yẹn. Farabalẹ̀, ìyàwó ẹ̀ ṣe bẹ́ẹ̀ dé wá ó fún ní kí mọ́tò. Ó ra mọ́tò fún lọ sọ́nà. I swear to God, ṣé mo fún yín lófo rí ni? Mi fún yín lófo rí. Aláyẹn gbé dání gangan nìyẹn o. Ṣé ìyàwó ẹ̀ ò ní mọ́tò tẹ́lẹ̀ ni? Wọ́n ní mọ́tò o. Ọdún ṣé ìwọ náà wà ń bẹ́ẹ̀ ní sínẹ́rò yẹn àbí o wà nínú yàrá tó ti ń rí wọn ni àbí báwo? Ẹ̀gbọ́n mi, wàláì mo fọ́ because mọ́tò yẹn ti tóbi jù, mọ́tò yẹn fine. Ẹ̀gbọ́n mi mo fọ́. Irú ọkọ tèmi gan gbàdúrà pé kí n ní lélẹ̀. Tí máa rọra lọ ní irú ọkọ ilé lásán pé kí n ní irú máa yí lẹ́gbẹ̀ẹ́ mi. Ẹ̀gbọ́n mi, máa bọ́ ni. Ó ti di Ọlọ́run mi kékeré o ṣàmì nìyẹn. Wàláì. Wọ́n ní owó lọ́wọ́ gan sẹ́ẹ̀. That's good. Ẹ kú ṣe. Ṣé wọ́n ṣáwà okay? Okay, ṣe jẹ́jẹ́ ṣùgbọ́n. Alright. Jẹun dáadáa o. I'll get back here. Máa pè later. Okay, ẹ̀gbọ́n mi ẹjọ́ get back sí mi. Wọ́n lọ rú aṣọ mo fẹ́ wọlé ní ìbáyìí. Tó bá lọ jẹ́ pé ibi tí mo lè ti túraká ni. I swear wọ́n máa gbà, mo máa wọ gbogbo ẹ̀, mo máa ju gbogbo ẹ̀. Ìyá wọn bọ̀ ní ilé túraká ń bí. Long country or a mọ́tò fún ìyàwó ẹ̀ lọ́jọ́ bẹ̀dẹ̀. I need láti re-strategize pẹ̀lú mọ́tò tí máa ń yẹra fún ìyàwó ẹ̀. Owó ńlá ni ìwádìí ní tèmi ṣe wá big phones. Dábàá kí ló máa ṣẹlẹ̀ jẹ́ kó wọn kọ́ ṣá máa fún wa ní update. Ó máa ṣẹlẹ̀. Ẹni ṣaláìmọ̀ rẹ̀ lọ́rẹ̀. Àṣedànù ló ń ṣe. Èrò inú wọn ò dáa rárá, ìbànújẹ́ ní gbẹ̀yìn ayé wọn. Ẹni ṣaláìmọ̀ rẹ̀ lọ́rẹ̀. Àṣedànù ló ń ṣe. Èrò inú wọn ò dáa. Jókòó náà. Dúpẹ́ mi ní láti jókòó. Jókòó. Ṣé bí mo bí ẹ? Jókòó. Ó yá jókòó. So, sorry. Èèyàn méjì kí n wà kó má jà, you understand? Ìjà máa ṣẹlẹ̀, ó máa happen. But ṣọ́wárì, àwọn náà ti realize mistake ẹ̀ o. O ti realize ẹ̀ pé. Ta ló realize mistake? Ta ló sọ pé o ti realize mistake? Èmi. Why you dey talk like this now? Èwo ni wetin happen? Ṣé mo explain nǹkan tó ṣe fún ẹ ni? No, okay, mi ò sọ fún ẹ ṣe kàn ṣàjọmọ̀ èmi àti ẹ nínú ilé ni pé okay, mo ń lọ láti lọ propose ẹni tí mo fẹ́ fẹ́. So gbà tí mo wá débẹ̀, mo sọ fún ẹ pé ṣe ni mo bọ́kùnrin bẹ́ẹ̀ náà. So ṣé mo gọ̀ ni? Ó dẹ̀ sọ pé mo ti realize mistake mi. Ẹni tó yẹ kó bá wí kó sọ fún pé kó gbọ́n ṣe máa wúrú wà yẹn. Calm down. Ṣáàdẹ̀dẹ̀ expect mi pé kí n máa bá wíń bí báyìí. A máa parí ẹ̀ náà ní ìjà láwá parí, a máa parí ẹ̀ náà ní. Dúpẹ́, ìwọ ló fa nǹkan tó ṣẹlẹ̀. Because ó máa sọ pé òpè ni ló ń ṣọlá. Ìwọ ni mo ọ̀nà tí mo fi wà ní tèwé. Bọ̀bọ́ tó jókòó yìí tó máa fi kú kò lè big up. Àwọn nǹkan tí mo rò ń pa ìgangan náà tí mo fi wò pé I'm done with him. Fine, ó wá sílé mi. Ó bẹ́ mi àtọkùnrin. Ṣé mo bẹ́ẹ̀ nìyẹn ṣe jẹ́ sí mi ni? Torí pé ọmọbìnrin yìí gọ̀. No, ọmọ kékeré ni mí ni. Ṣé pẹ̀lú mo yé bá yín yẹn so ó ń sọ fún mi sí pé ókè mi mọ bó ṣe jẹ́. No, àbúrò ẹ ni àbẹ́gbọ́n ẹ̀. Ọ̀dẹ̀ kò gbọ́n rárá kò mọ́rọ́ tó fún mi. Tó máa fi kú, tó máa fi wọlé Ọlọ́run sùn, tó fi máa gbé ẹṣin. Má ẹ̀fà ní láìfẹ́ sọ fún mi mọ́ pé ipò dẹ̀ ni mí. Ṣé ti rí nǹkan tá a sọ? No, ṣé ìyàwó ni? No, ṣé ni tèmi fẹ́fẹ́ lélẹ̀ ọgbọ́n nǹkan tó ń sọ̀rọ̀ àwọn tó ní ẹ fẹ́ gbé ẹgbẹ́ ṣọmọ gidi máa ń sọ̀rọ̀ wá ti rí pé kò ń ṣẹni tó responsible rárá ṣé ni fi máa fẹ́ nì àwọn tó ní ẹ fẹ́ gbé ẹgbẹ́ ìyàwó rẹ̀
ṣé mo kẹ́kọ̀ọ́ tó sọ káníkò ṣe pé torí pọ̀ wá bí ṣé mo kẹ́ máa ti gbá lójú náà ṣé mo kẹ́ mo ti máa nà náà ṣé mo wá bí. ṣe yí wọn bí ẹrẹ wá ṣe kí ni dúró Jọládé lójó kò síwájú ẹ bóyá o ti gbàgbé wàá fọ́ etí mi wọn ò bí gúùdù wọn fádà wọn tó ní ẹ. má sọ fún mi pé kí n calm down now ṣé wọ́n lè gbarú ẹ̀ ni ẹni tí mo fẹ́ tí mo bóun àtọkùnrin. When you dey raise your voice now, you no go solve anything. Now you go need calm down. Okay, I don't know. You go calm down. No wahala, mo ti bọ́ sẹ́. Jola ìwọ náà má bínú. So get ẹ méjèèjì ẹ kò parí ẹ. Ìkó máa ń ṣẹlẹ̀, things dey happen, na normal thing. Na to make na settle am na why I call you. Torí ẹ mo ṣe pè ẹ́. Dúpẹ́, for the last time, bóyá tó bá mọ̀, I am done with this thing. Because kò sí nǹkan tí mo fẹ́ fi bọ̀. Ìwọ ló jẹ́ kí n máa gba gbogbo insult yìí. Tí ó bá ṣe yẹn ni eléyìí ò lè pè mí kí n wá síbí. ṣọmọ gidi máa ń sọ̀rọ̀ wá ti rí pé kò ń ṣẹni tó responsible rárá jẹ́ni tí mo máa fẹ́ nì. I am done, as in I have to leave this place. Torí pé o ò nójú tì ara ò kí n tí ẹni ọ̀lẹ ní ẹ́ àfàjò ọ̀lẹ awọ́ṣọ́sùn àtúní ká manage pé at least a máa change life ẹ̀ òun sọ fún mi pé ṣé yàwó lé mi. kí ló ń ṣe léè tó ń ṣe báyìí. wàá ṣe kí ni. tí máa kó gbàjú bu ẹ kó tó sọ pé ò ṣe mọ́ mi ní kò ṣe mọ́ ta ló ní ibo ni mo ti ráyè rà ọmọ kó sì kó dùn. ìwọ kan kó wèrè lọ kó ní burúkú lọ kó sì lọ ṣé ìyàwó nílé ṣé kí ni ṣọkọ ni wọ́n ọ̀lẹ́ sọ yẹ kí n dákẹ́ fún ẹni ṣe yìí wọn aláìní ìrònú akédanidá ààrẹ tó máa padà fẹ́ òpònú. owó èyí oníranù. Babe, o máa mú fóònù ẹ o máa pè ní náà. Jọládé of course. Kọ́kọ́ ò fẹ́ yé mi bíbá ẹ̀ o. Jọlá ẹ̀ wo ló dé? Ṣebí Jọládé ló jókòó bíbá ẹ̀ tó dìde. Yes. Bàbá ṣó yẹ kí n fokùn dé mọ́lẹ̀ ní bó ṣe lọ ní ó yẹ kí n ta ẹ̀ dáhùn torí kò yé mi. Àwọn ṣe báyìí náà. Adé mi àti ẹni pé máa bá wa yanjú ìjà tó wà láàrin wa. Bàbá dákẹ́ náà. Ó lè fúre lọ́wọ́ sọ. When the babes sit down for here, where they talk say I wan say to something, mo ṣe tó ló ń dàrú. O de wá sọ fún mi pé kíníkan. Ó ṣe bẹ́ẹ̀ mi kàn ń try láti ṣe ṣe ọkùnrin. Ó ń try láti ṣe ṣe ọkùnrin wèrè wo nìyẹn. I know say you get ego, you be man. But tó bá ti gbé lọ sókè díẹ̀ wà dẹ̀ gbé sílẹ̀. Wà á mélòó díẹ̀ náà kí ọmọ yẹn sọ tiẹ̀. O de wá náà ṣe mí pé kíní wọ́n bá mi sọ pé ṣó yẹ kí fòkù dé mọ́lẹ̀ mi o. No vex me abeg o. Kola now, please. No Kola tunes. No be only call. But wait, you still love this girl? Yes. Oh. Dey okay. She go come back, Kola. Bó fún lọ́bẹ̀ nínú ìsásùn. Be mad. A máa ranjú mọ́ òkèlè rẹ̀. Ọ̀kánjú wà ní aláìmoore ò ráyé wá. Ọlọ́run kórìíra wọn. Bó fún lọ́bẹ̀ nínú ìsásùn. Aláìmoore a máa ranjú mọ́ òkèlè rẹ̀. Hey, smile. Susan, ọmọ mi là. Ó ti sùn. Ọmọ mi sùn. Ọmọ mi ò kì í sùn tí ò bá rí mi. Ẹ wá ti sùn ni. Kì í sùn ni ẹ. Kò lè sùn dáadáa tí ò bá rí mi. Ó lè sùn ni ẹ. Baby, show me. Ṣẹ̀ṣẹ̀ mọ́ ni. A máa ṣe bẹ́ẹ̀dì. Ọ̀la. Tọ́lá. Okay. A máa ṣe ẹ̀yà àgbàlá rẹ̀ sí ìta sí. Rọ́jà jẹ̀jẹ̀ tí jẹ̀jẹ̀ ní wà. Òṣìṣẹ́ ní ìbúrò. Play the music. I want to dance. Yeah, go. Happy birthday to you. Oh, don't know mommy no go dance. Oh my gbé sáyà báyìí. Wò mí. Ojú sọ̀rọ̀. Wò mí ojú sọ̀rọ̀.
Jẹ́ ìlọ́wọ́ ẹwà mi. Yà á kọ́ lọ sí àná. Ìfẹ́ ṣú ẹ̀ ní ìkọ̀kọ̀. Ìfẹ́ ṣú ẹ̀ ní. Sísà, màá ẹ ṣẹ̀ṣẹ̀ mọ́ ní o. Mọ́ mà. Ìfẹ́ ṣú ẹ̀ ní. Aṣọ ẹ̀ ní. Kò jẹ́ kí kọ́kọ́ lọ́wọ́ ọmọ mi lọ. Yàwó, ọmọ mi, ẹwà tó mi, ẹwà. Arábìnrin, nǹkan tá mú mi rí lé púpọ̀ á sọ pé ọkọ ọrùn dáyín lámú irọ́ ní abírọ́kọ. Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ ni. Báwo lẹ ṣe mọ̀ sà? Nǹkan tá mú mi rí ni ẹ̀mí mímọ́ ń pa jímọ̀tà. Ẹ̀mí mímọ́ mo máa jíṣẹ́ ẹ̀mí mímọ́ ń dá mi lámú ò ní kí n sọ̀rọ̀ nú mi. Ẹ sọ̀rọ̀ mi nísà àwọn ìṣẹ̀ máa sọ. Wọ́n ìṣẹ́ máa sọ. Bẹ́ẹ̀ni. Oògùn ayé yín ti ṣẹ́. Onídùúró mi ẹ ṣé o. Ẹ dúpẹ́ lọ́wọ́ onídùúró. Onídùúró mi ẹ ṣé o. Agbẹjọ́rò mi ẹ máa ṣe. Ẹ máa kọrin mọ́. Bẹ́ẹ̀ bá kọrin ju bẹ́ẹ̀ ṣe wá lọ àwọn ọkọrin tó ń dá yín lámú wọn á gbá yín létí. Ìyá wa ẹ máa ṣègbélé 21 days lẹ́ẹ̀ máa fi ṣègbélé. Jímọ̀tà ẹ̀mí mímọ́ o ẹ máa ṣègbélé 21 days. Okay sir. Tẹ́ bá ti wá ṣègbélé àṣírà padà fún yín lóò bá tán. Àbí oyè ó ti ṣe pátápátá. Ó ní pé kí n fún yín lówó. Àyínrọ̀ ọ̀fẹ́ nígbàlá. Ẹ jẹ́ kí n fún yín lágo mi. Ẹ wá sí ṣọ́ọ̀ṣì wa ẹ ṣíra padà. 080. Ẹ̀mí mọ́. Hallelujah o. Hallelujah ìyá wa mò ń bọ̀ ẹ dákun ẹ̀yin fún yín ìyá wa ẹ má bínú nǹkan tá mú mi ẹ̀mí mímọ́ o Jímọ̀tà ìyá wa ẹ má bínú ẹ dákun ṣàlẹ́ fún mi lákòókò dẹnu àkókò yín ẹ dákun ẹ má bínú nǹkan tá mú mi sí Jímọ̀tà hallelujah o ìyá wa èèyàn dáadáa níyìn inú yín dára púpọ̀ nǹkan tó ń gbé yín lékè nìyẹn ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ ẹ dákun ẹ má yí wá yín padà torí ọmọ ènìyàn èèyàn máa ṣoore àwọn ọmọ ènìyàn máa fi bí san ẹ máa wúwẹ́ ẹ kàn máa ṣoore lọ ní àbí ó yé yín ibi tẹ̀ ń lọ ibi gíga ni ó ẹ máa lówó rẹpẹtẹ ẹ̀mí mímọ́ má jíṣẹ́ ìyá wa ọkọ yín máa lówó ẹ̀yin gangan máa lówó àmọ́ ẹ máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ nǹkan tá a mú mi rí ni pé ẹ̀mí mímọ́ àlejò kan ṣe wọnú lẹ́yìn ní báyìí bẹ́ẹ̀ ni hallelujah o ẹ̀mí mímọ́ ń parọ́
ẹ̀mí mọ́ parọ́ gbé ní fẹ́ni tá fi rán tí ó jẹ́ àbí ó yé yín àlejò tó wọnú lẹ́yìn mọ bó ṣe jẹ́ sí yín bó ìyá burú yín ni àfihàn mi àbí ó yé yín ọmọ dáadáa ni o má tọ́jú rẹ má fìyà jẹ ò má kórè wọlé gidi ọmọ gidi ni o àlàáfíà fún yá wa àlàáfíà fún yá wa ẹ̀mí mímọ́ àlàáfíà fún yá wa àgbọ́dọ̀ gbowó ọ̀fẹ́ nígbàláyà wa irọ́ àgbọ́dọ̀ gbowó àmọ́ mi lọ pé kí n gbowó arábìnrin ó yá ẹ jẹ́ kí n fún yín lágo kí n máa lọ òye tó tíìrí. Báyọ̀ mo ti sọ fún pé yìí máa fi bàtà síbí báyìí náà ibo ni second ẹ̀ wá kí ló ṣe náà mo ti sọ fún yín pé yìí máa kó bàtà kiri. Èwo lẹ́yìn méjèèjì ń ṣe? Mo ń bá wọn bàtà ẹ̀ ní káàbọ̀ máa. Káàbọ̀. Yes ma. O ṣe? Yes ma. Sídi, Ọní, èwo ló ń ṣe? Kí lẹ̀ ń bá? Ń fẹ́ bá wọn bàtà ẹ̀ ní. Susan, kí ló ṣe fọ́mọ mi tó le jù báyìí? Mi ì ṣe kọ́kọ́ fún mi ì ṣe anything fún mi. Ń gbọ́, kí ló ṣe fún mi? Mi ì ṣe anything fún mi. Mo búra biscuit fún mi jẹ. Anyway, ìwọ ni mo bá ra nǹkan yẹn bọ̀. So, lọ try wọn wò. Kó wá ṣọ́ọ̀pù size ẹ ni wọ́n. Mummy, ẹ ṣé gan ma. Ọlọ́run á máa ràn yín lọ́wọ́. Ọlọ́run á máa bless àyàn àtọkọ yín ma. Kò tọ́pẹ́, ọmọ dáadáa nìwọ náà. Ẹ ṣé gan ma. I'm coming. Ẹ kí n máa lọ get omi bá. Okay, all right. Ẹ ṣé ma. Ilé ìbò dákẹ́ rọrùn kí ló ṣe ẹ́? What? Èmi nìkan ni madam ra gbogbo eléyìí fún. Kí ló tí madam ṣe báyìí ṣe náà? Kí ló rà fún mi yìí? Kí ni gbogbo eléyìí? Madam kí ló tẹ́yìn ṣe báyìí? Ó tẹ̀ sí nǹkan tó short tàbí nǹkan tó máa tẹ̀ gbé gbogbo bọ́dì mi jáde. Ilé tẹ ìmọ̀ ọmọ díẹ̀. Ilé tẹ ìwé ó tẹ ìnọ́mà. Irú nǹkan tó jẹ́ kọ́ra fún lélẹ̀. Ilé yìí ìnọ́mà. Ẹ ṣé o. Ṣé mo sọ fún wọn pé mò ń lọ church ni? Kí ni gbogbo nǹkan tí madam rà fún mi yìí? Kán tẹ̀ ra nǹkan tó máa tẹ̀ ṣí gbogbo ara mi lẹ̀ tó máa nọ́mà tọ́kọ wọn máa tẹ̀ lè rí pé ọmọ ìgan náà pọ̀ sí bí o. Ẹja ọsàn lọmọ yìí náà o. Wọ́n kàn ra gbogbo ẹ̀ fún mi bí pé ẹ̀sì ò ní mí. Kí ni iṣẹ́ náà wọlé? Hello? But why you do like this now? Ṣebí mi àti ẹjọ́ ní agreement pé 20% ni máa gbà. Kí ló tó wá ń fi 10% lọ mi? No, má gbé yẹn wá ara kò tiẹ̀ lè jọ 10% báwo. Hey guys. Má pè padà. Ọmọ, we fẹ́ shake your leg, abeg, shake me. Good news. Deja easy. Hey! Talk now. I dey talk, Mama, I dey talk. Why am I just dey sweet me? Auntie, okay, we dey ready. Shako drop, we got it down. Okay, jẹ́ kí n já yín. You understand? O lè believe pé ọkọ ọ̀gá Suzy, Susan, my sister, ó ti bá ní àjọṣepọ̀. Owó ṣe ládùúlẹ̀ tó wo mi tó bóyá mo ṣeré ni. Ẹ̀gbọ́n, mi ò mọ̀ pé máa yẹn ó mú ọ̀gẹ̀dẹ̀ nínú ọṣọ́ tó bá yẹn ṣá. So, are there plans yẹn sílẹ̀ fún based on 1 or 2? Máa yẹn dẹ̀ ó dẹ̀ kò sínú ẹ̀ bá yẹn straight up. Tó fọ́ o. Bẹ́ẹ̀ ìwọ ò ṣe bọ́lẹ̀ bẹ́ẹ̀. Aṣọ bẹ́ẹ̀ ni. Odidi Suzy. Suzy baby tèmi nìkan.
ṣó mọ àbúrò tó ní ni ṣó possible kọ́ ọmọ yẹn wọnú bẹ̀ yẹn kó gbé gbogbo kinní yẹn kó débẹ̀ kó ṣe gbogbo bó ṣe máa ṣe kẹ́nìkan wá ní pé orí òun yí àbọ̀ òun ya séètì wèrè kan fẹ́ jẹ́ responsible man kó má wo bẹ̀ ó bí dá ó máa wo bẹ̀ mọ̀nà ká kí ló ṣe é wo we are just happy ó wá mọ̀ nǹkan tó wà tí ẹ̀ ṣe mí ni pé kí ni next line of action as in kí ni next thing ta fẹ́ ṣe. ẹ̀gbọ́n wetin be scope now ẹ sọ̀rọ̀ ẹ kàn dákẹ́ ni now. wetin happen na just dey talk everything no sàn kọ́kọ́ kí ló ṣẹlẹ̀. kò tí ì yé mi because nǹkan tó ń dùn wà mí tí mo àbúrò anábọ́lá àjọṣepọ̀ náà. wo èmi ò tiẹ̀ fẹ́ mọ̀ ká tiẹ̀ tó mú any other next line of action me I just dey happy my mind just dey sweet me because na the koko be that na the foundation be that. bàbá ẹ dákun ẹ mú kan ẹyọ kan péré náà ní kẹ́ mú láti ṣàdúrà sí mú kan tó bá wù yín. Astagfirullah. Bismillahirrahmanirrahim. Ọlọ́run bá nǹkan tá a rí nǹkan dáadáa ní fa nǹkan tá a rí nǹkan tó dáa ní láàrin mi àti yín ọlá ń bọ̀ ọlá rẹpẹtẹ ní sì ń bọ̀ bàbá àmọ́ nǹkan tá a wá mú mi rí yàtọ̀ díẹ̀ afinimọ̀nà lọ́lọ́run ọba ó dàbí pé ọlọ́run ọba kan gan ó kàn mọ̀ọ́mọ̀ ó fẹ́ fi yín mọ̀nà ní wàláhì tálẹ̀ sún wọlé zíláwà ẹ dákun láàrin ẹni àbí bóyá ẹni sì jẹ́ tàbí bóyá pẹ̀lú nǹkan tí mò ń rí ó dàbí pé ẹ súnmọ́ obìnrin kan ìwà mọ̀ bóyá ìyàwó yín ni o àbí kìí ṣe ìyàwó yín tó bá ti wá jẹ́ pé lóòótọ́ ni bàbá orí ń bẹ lára ọmọbìnrin òun tó bá jẹ́ ìyàwó yín ni bàbá ẹ máa bọ́ ẹ máa kẹ́ torí pé bẹ́ẹ̀ yẹn bá ń kẹ́rù wọn téèyàn bá ń bẹ̀rù wọn téèyàn ń bọ wọn nǹkan ó sì máa pọ̀ sí ọ̀la ó sì máa dé bàbá láàrin ká díjú ká lajú nǹkan ó búrẹ́kẹ́ jù báyìí lọ́fà ẹ dákun tó bá jẹ́ ìyàwó yín ni ẹ má fìyà jẹ wọ́n o tí ẹ bá wá sí ìyàwó yín náà tọ́ ìmọ̀ bẹ́ẹ̀ ṣe jọ ṣé ìmọ̀ àfihàn mi àmọ́ ọlọ́run ọbọ̀ jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kó jẹ́ ìyàwó yín ẹ má wá kẹ́ ẹ má gẹ́ ẹ má fìyà jẹ ẹ má jẹ́ bí ó pa gbogbo nǹkan tẹ́ ẹ bá lè ṣe tí ó mọ̀ ń múnú irú ẹni bẹ́ẹ̀ dùn ó ní kẹ́ ẹ má ṣe fá bàbá nǹkan ó sì mọ̀ dáa àmúmiri jù báyìí lọ bàbá ǹtẹ́ gbọ́ ẹ̀tẹ́ wọ ẹja àgbàdua Bismillahir Rahmanir Rahim ọlọ́run tí ń da kòdá mọ́ ọlọ́run oníjó kàn yín ó ti wọ́n ń da kòdá mọ́lẹ̀ kan sí kò ní kàn yín oore tó wá wọlé ọlọ́run yóò jẹ jẹ́pẹ́ orí àjẹdálẹ́ lọ́lọ́run ọbọ̀ ṣe náà tí ní kálíkọ̀ sẹ́ra ọ̀sọ́lì rọ̀ bí ká wá ní iná ṣáà ní akọ̀ wọlé tọ́ hami ní yàrá bàbá ẹ ṣeun bàbá àmúmiri jù báyìí náà lọ ó dà bàbá. When you correspond, our figures are yet. I'm going to alone draft. Ṣúlù ọ̀lọ́ máa ṣe gbókí ní fún ara ẹni àbúrò àwọn olèyàn gbà sí iṣẹ́. Lọ́nà tí ní kí sọ́kùn fẹ́ proofread kan tó. Hello? Ṣẹ́gun. Wọ́n wá jẹ́rẹ́. Báwo ni? Kí ló ń ṣẹlẹ̀? Èwo ń bẹ èwo? Yeah. Kí ló ṣẹlẹ̀? Mi ò gbọ́. Sọ́kù òṣèré. No, some people òṣèré náà. That's why I learned be 3 months or 4 months ago. Go. Sọ́kù òṣèré fún mi sẹ́. Wá sọ máa bọ̀ lọ́sọ̀tún máa lọ́fíìsì báyìí máa bọ̀ lọ́fíìsì mi kankan. Máa kọ́ jẹ́ kó fojú kàn iná jẹ́ fojú kàn iná kó wá sọ létí mi kó sọ sí mi létí báyìí kó má ṣe orí fóònù. Máa lọ́fíìsì báyìí jọ. Ọ̀rọ̀ àṣẹ́gun.
Good news, really. Fatima. Bó fún lọ́bẹ̀ nínú ìsásùn, a máa rànjú mọ́ òkèlè rẹ̀. Ọ̀kánjú wà ní aláìmoore ò ráyé wá, Ọlọ́run kórìíra wọn. Bó fún lọ́bẹ̀ nínú ìsásùn, aláìmoore a máa rànjú mọ́ òkèlè rẹ̀. Aláìmoore ò ráyé wá, Ọlọ́run kórìíra wọn. Báwọn kan ti ń sunkún òǹgbẹ lọ́dọ̀ wọn, ọ̀pọ̀ ń sá àsálà fún ẹ̀mí wọn. Torí òjò àrọ̀dá, ọ̀pọ̀ ń faṣọ wọn ò róòrùn sá. Òmíràn ń pariwo wípé òòrùn yìí ti pọ̀ jù. Bákan méjì la dálé ayé, lọ́kọ bí a ti ń mọ̀rẹ́. Ó fún lọ́bẹ̀ nínú ìsásùn, a máa rànjú mọ́ òkè tọwọ́ rẹ̀ ló fẹ́ gbà. Aláìmoore ò ráyé wá, Ọlọ́run kórìíra wọn. A níwà ọ̀kánjúwà lọ́wọ́, torí aláìmoore ni. Ẹ̀gbin àti ìbànújẹ́ á kúnnú ẹ̀. Aláìmoore ni. Òtòṣì ni kò ní ní àkójọ. Aláìmoore ń ṣá aláìní lọ́gbẹ́, torí àti ìṣòro fún wọn. Jọ ṣé ìzọ́tì wọ́n print ẹ̀ fún ẹ ní pé tiẹ̀ ni àbí ọkàn bá wa ṣe ṣé òun play prank ni. Rárá, títí mi ni. Olóyún. Bẹ́ẹ̀ni. Àti olóyún ṣọ́dẹ̀ ni ẹni oyún. Ẹ gbà mí, ṣé ó yẹ kí wọ́n lóyún? Ṣé ó yẹ kó lóyún? Tó mọ gbogbo plans wa, tó mọ gbogbo bá ṣe strategize, ìwọ wá nípa lóyún. Sísá mi kí ló ṣẹlẹ̀ gangan? Ṣé bẹ́yìn náà ni, ṣé bẹ́yìn náà lè dá sílẹ̀ ẹ̀dẹ̀ pariwo mọ́ mi, pariwo mọ́ mi pé mo lóyún. Ṣé rí nǹkan tí mo máa ń sọ báyìí? Why she dey shout? Ṣó kéré oyún níní ni? Ó kéré oyún níní ó ti ní náà nìyẹn. Kò sí ohun tó fẹ́ ṣẹlẹ̀. O stupid gan. O foolish because ó dà kó o reason nìkan tẹ̀mí reason. We get plans now. But you understand wetin I dey talk? You dey feel me? We get plans. So you just messed up the plans with your ignorance. Wo ti sáà mi mo ti lóyún náà nìyẹn, kò sí nǹkan tí mo fẹ́ ṣe, ṣe máa wá solution sí ni now. Wọ́n bí báyìí ọmọ pé mi ò gbádùn tí wọ́n bú ẹ̀rọ bí tó wà yẹn. Because nǹkan tó ṣe yìí ṣó mọ̀ pé o ti disgrace ààrẹ láì ṣe mi. O ti disgrace ààrẹ láì ṣe gbogbo wa. Tóun family bá gbọ́n sí ọmọ àgbò bóyá èèyàn ò mọ̀ nǹkan tó ń ṣe. Àwọn bá ṣe máa survive ìwọ ṣòṣì òun lóyún. Sísá mi ò mi mẹ́sàn pé ní tẹ́lẹ̀ ká wá solution sí kò tó wà nílẹ̀. Ẹ pariwo mọ́ mi jàre. Nígbà táwọn bá ṣe máa survive tí wọ́n lọ ń gbóyún òṣì ògbóyún burúkú wa, o tún wá sọ fún mi pé solution la máa wá sí náà. Ṣọmọ pé gbogbo wọn ń sọ̀rọ̀ ẹ̀ ṣọmọ pé mò ń fè lẹ̀. Tó bá dẹ̀ wẹ́jú lẹ́rù máa ń bà. Fọ́sárin mi àti ẹ̀ ń sìn ẹ̀lẹ́dọ̀dọ̀ ọ̀tọ̀ nìkan táwọn ará ta máa sọ náà pé kí ló fẹ́ expect pé kó gbẹ̀yìn wọn. You know. Because bákan náà làwọn méjèèjì bákan náà ni gbogbo wọn ṣe jọ ń ṣe. Last born leader ni. But aláti calm down lórí ọ̀rọ̀ ọmọ kékeré ni o. Ṣé ìgẹ̀ kó má lọ fìrònú ṣe rẹ̀ léṣe that's number one. And number two, ṣé ọ̀pọ̀ nǹkan tó ṣẹlẹ̀ yìí lójú mi bí ẹni pé nǹkan ta lè fi cash out ni. Yeah. Lomi. Thank you. Àwọn people ìlówó náà. Pẹ̀lú bí màá yìí ṣe wá dàgbà tó yìí tó kírú àbúrò wa mọ́lẹ̀ tó lóyún tí òun ṣe pé bóyá àwọn fẹ́ parọ́ oyún mọ́ nìyí. Ọmọ tá bá gbé wàhálà dìde sí máa yìí tá bá lọlé wọn tá lọ bẹ̀rẹ̀ sí ní fa wàhálà wọn ò ní fẹ́ kó orúkọ wọn bàjẹ́ wàá dé máa fẹ́ borúkọ wọn jẹ́ ni. Ṣé ìrora style àwọn bẹ̀rẹ̀ sí ní jẹ́ kí bọ̀dì mọ̀ pé gbogbo nǹkan tẹ́ ṣe gbogbo ayé ló máa gbọ́. Àbúrò wa rẹ̀ ní ṣẹ́yìn nǹkan kan gbọ́dọ̀ ṣàbúrò wa. Wo bọ̀bọ̀. Me, I no dey for that one at all. You don't say me I know this woman. I know her. Our people in ní owó. Wọ́n ní owó wọn so wá ní owó nìkan they know people
they get connection tó bá délẹ̀ tán tó bá arrest anybody mi ò sí bẹ́ẹ̀ mi ò ready àbí wọ́n ready kò lọ dúró behind bars. Ẹ̀gbọ́n, why this woman dey always talk all this nonsense? jẹ́ kí sọ̀rọ̀ kí ni bàbá jẹ́ kí sọ̀rọ̀. ọmọ farabalẹ̀ fẹ́ gbọ́n ẹ̀. àwọn bọ́ọ̀dẹ̀ jẹ́ ni tó bá ti ṣe ní àwọn bọ́ọ̀dẹ̀ jẹ́ ni. èwo ni táyé máa bẹ̀rẹ̀ wọn máa pọ́n jẹ̀bẹ̀ lẹ́kìsà rubbish ni gbogbo yẹn náà mo go there and spoil anything. See, if they want kidnapper now, ṣé you go wait? Wo alaye wo. Fún àbá tiẹ̀ jẹ́ tó bá gbé ẹ lọ yẹn tó bá tiẹ̀ lọ bẹ́ẹ̀. Listen. I don't want. Ṣé yín sìn ṣé mo pa àwọn olówó àwọn fẹ́ korúkọ wọn bàjẹ́. Àwa náà ti máa ní plan B. Ṣé o ti understand? Kò sí nǹkan kan tó máa ṣe fún wa, kò sí nǹkan kan tó fẹ́ ṣe. Ṣé you understand? Ẹ ní láti calm down, kò ń ṣe pọ̀ fún rẹ̀, a máa jẹ́ kó máa ronú. Susan, ọ̀rọ̀ mi tà ń sọ̀rọ̀ ń pa èyí, ta ló ti sọ fún? Kò sẹ́ni bọ́dì. Fine. Ọ̀dọ̀ wa lọ́mọ yìí ti máa mú fóònù ẹ̀ sí ó máa send text message sí àwọn people yìí. So anything tó bá fẹ́ ṣẹlẹ̀ ọ̀dọ̀ wa ló ti máa ṣẹlẹ̀, àwa náà ti máa ní plan B wa. Ṣé o ti get? Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ yẹn ló wà ń sìn, wọ́n máa gbẹ́mí ẹ̀gbọ́n náà, ẹ̀rù máa bà wá. But ibi ń sìn tó bá send text message, so tó bá fẹ́ sọ nǹkan kan, ṣé wọn pa máa mọ̀ pé okay, kí náà send, ṣé inú ń bí wọn àbí inú ò bí wọn? So nǹkan tá a máa ṣe nìyẹn, a ní láti calm wọn down sí. Ṣé you get? Because at the end of the day, tabani kò lọ ń sìn tí kò máa lọ ṣẹlẹ̀ tó máa kọ́ máa lọ ṣẹlẹ̀ léṣe. Máa bọ̀. Kí ni nǹkan náà? Wọ́n náà ni etí ẹ̀ máa ṣì wá jókòó pẹ̀lẹ́ ọ máa tọ́jú ara kí ni. Bẹ́ẹ̀ ṣe ń sọ yìí ara tèmi ò balẹ̀ rárá bí ká ti lu ọbẹ̀ ká ti bá bẹ̀ jẹ́ ká ti fọ́ ẹjọ́ anything pọ̀ ni. Ó jẹ́ fò bóyá kò fò ó jẹ́ gbogbo nǹkan máa ń lè mú ẹ lára bí pé kí ló ṣẹlẹ̀ you are so desperate. Ẹ̀gbọ́n wọn ò lè kidnap wa wèrè wà ń lẹ̀. Kọ́ bá tiẹ̀ kidnap ẹ̀ wo fúnfún àbá tiẹ̀ jẹ́ mọ́bi tó bá wà ìyẹn tó bá rọ́bẹ̀. Ẹ lè máa wò mí ràn kí n máa jẹ́ mú fóònù ẹ send message ṣùgbọ́n tí máa wọ ìmú wà lẹ́yìn tó bá sì máa pààrọ̀. Yeah, o ní lórí okay ká correct figure ẹ okay èlò ní ká gbé sí. Okay, 25, Abby. Okay, all right. Okay. What do you mean? All right. Yeah. Back to ìṣẹ̀lẹ̀. Ẹni ṣaláìmọ̀ rẹ̀ lọ́rẹ̀ àṣẹdànù ló ń ṣe èrò inú wọn ò dáa rárá ìbànújẹ́ ní gbẹ̀yìn ayé wọn. Ẹni ṣaláìmọ̀ rẹ̀ lọ́rẹ̀ àṣẹdànù ló ń ṣe èrò inú wọn ò dáa rárá ìbànújẹ́ ní gbẹ̀yìn. Náà má jẹ́ ń dáràn ni àtàrọ̀ ni Susan ti kúrò lérò lòun lọ sọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n títí di táìmì mi tí rí kó dé mo ti ẹ̀ kọ́kọ́ ń pe fóònù ẹni tó ń lọ but right now kọ́ọ̀lẹ̀ ò lọ mọ́ àtọ̀. Housemaid ẹ̀kọ́ ẹ̀. Susan. Yeah mo mọ̀ kàn fẹ́ ó ti pa àwọn ẹ̀gbọ́n ẹ̀. Mo ti try láti pa àwọn ẹ̀gbọ́n ẹ̀ náà kò sí tó ń gbé kọ́ọ̀ nínú wọn. Tó bá jẹ́ bẹ́ẹ̀ yóò ní kó dààmú ara ẹ̀ jù náà kó ṣọmọdé náà tó bá yá wálé àbí kó lọ sọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n ẹ̀ yes. Kí ló ń sọ yìí odidi ọmọ wà lákàtà mímì mọ́bi tó wà ẹnu wo ni mo fẹ́ fi sọ. ṣe bó ti pa àwọn ẹ̀gbọ́n ẹ̀ wàá máa pa àwọn ẹ̀gbọ́n yìí tó máa fi gbé tó bá ti gbé ẹ̀rẹ́ ṣàlàyé fún wọn ó yóò kó disturb ara lóyún yẹn náà please. Ọmọ mi kọ́. Ó wà ní yàrá ń ṣe homework ẹ̀. Kí lẹ máa jẹ?
down. Susan. Ẹ wọlé, Aunty Dúpẹ́. Honey. Susan ló dé. Aunty Dúpẹ́. Ẹ wo, Susan ti kúrò nílé látàná. Mo ń pe fóònù ẹ̀ kò gbé. Gbà tó yá fóònù ẹ̀ ò lọ mọ́, mo pè yín náà títí ẹ gbé call mi. Ẹ jọ̀ọ́ àwọn wo ni wọ́n tẹ̀lé wa yìí? Ẹ̀gbọ́n máa wo nǹkan tí wọ́n máa lọ sọ ṣá. Ta làwọn owó bá wo? Ẹ má lọ máa ṣe báyẹn mọ́ o. Ẹ má lọ máa sọ̀rọ̀ báyẹn o. Young man, kí ló ṣẹlẹ̀? Calm down. Ilé mi ló wà, èmi ni mo ní ilé yìí. Nǹkan tó dẹ̀ bí lọ́wọ́ yẹn mi ló kó tí pọ̀ jù. So mind your language. Bàbá ilé máa lọ sọ òyìnbó ni. Wo ní sùúrù jẹ́ ṣàlàyé fún wọn àwọn ẹ̀gbọ́n ẹ̀ rẹ̀ àwọn ẹ̀gbọ́n ẹ̀ ni. Ń gbọ́ àwọn ẹ̀gbọ́n ẹ̀ tó lọ sọ́dọ̀ wọn ni. Kí ló tán wá ń tọ́ tó ń fò sókè tó ń bounce kiri bíi pọpọ́ọ̀fù tó ń dà sóròró gbóná. Ṣé wọ́n bí wá jà ni? Madam ẹ jọ̀ọ́ tó gé Ọlọ́run mo kọ́kọ́ ní pé kí n gbé respect wá fún yín bó ó dà pé ẹ fẹ́ àpọ́nlé kí ló ṣẹlẹ̀ kó wá ṣiṣẹ́ lọ́dọ̀ yín ẹni pé kọ́mọ wá ṣiṣẹ́ lọ́dọ̀ yín ikọ̀ mi lè gbélé ọmọ lọ́wọ́ ẹ wò kọ́mọ máa bọ̀ lé kó máa kógùn jẹ kó ní kó fẹ́ kógùn jẹ ò fẹ́ ṣẹ́yún. ń gbọ́ Susan ń gbọ́ Susan olóyún. Ibo ló ti róyún? Ìwọ máa stress ààrẹ jẹ́ kí n bẹ́ẹ̀ dá wọn lóhùn. Ibo ló ti róyún? Màá dá yín lóhùn. Àwọn dádì ilé yìí ni. Àwọn dádì ilé yìí ló fún lóyún. Dádì èwo nìyẹn? Dádì ilé kù. Ẹ ní dádì ni. Jọ ṣé yàn mí wà níbí? Ẹ wá kí ló ń ṣe yín náà? No, kí ni reason that you pretend àbí okay, ṣé kò ń ṣe inú ilé ọ̀gá ìlà wa ni? No, ta lọ̀gá inú àwọn méjèèjì? Àwọn méjèèjì náà lọ̀gá ẹ̀. Okay, ẹni tó bá ẹ lájọṣepọ̀ tó fún ẹ lóyún gangan òun dà. Ṣé òun náà ni? No. Máa yìí wá kí ló ṣẹlẹ̀ tó ṣe wọ́n pretend? Ọ̀ní. Wọ́n ní dádì inú ilé yìí ló fún Susan lóyún. Ẹ wá kí ni ìtumọ̀ ni? Ẹ̀yin wà mẹ́rin ẹ jókòó látẹ̀kan à ń bá yín sọ̀rọ̀ ẹ̀yin ṣe báyìí ẹ̀ ń ṣe báyìí ẹ̀ tún ń ṣe báyìí ẹ̀ tún ń ṣe báyìí bí pé ẹ̀ mọ̀ nǹkan tá à ń sọ ṣé ọmọ yìí parọ́ ọmọ yín ni? No, because ẹ lè sọ̀rọ̀ ńsìn irú ọmọ yẹ kí irú ọmọ yìí mọ́lẹ̀ ẹ fúnrú ọmọ yìí lóyún. No, èmi wá ń wò yín látẹ̀kan ṣé àdúgbò àìlójú tí tẹ̀ ṣe wà yìí. No, last born lè wà nìyí o. Ọmọ tí gbogbo wa ń nuwó lé lórí látìgbà tá àti lóbì mọ́ òun lélẹ̀ ẹ ti kọ́mọ ìmọ́lẹ̀ ti fọmọ yìí lóyún ọmọ yìí ò dẹ̀ ní ṣẹ́yún mi ìdẹ̀mọ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ̀rọ̀ ọmọ yìí. Ẹ tiẹ̀ jọ ní sùúrù náà dádì wà dádì. Má pè é dádì kí ló tó yé ń pè é dádì náà. Kí má pè wọ́n dádì. Ẹ má lọ máa preaching bí bá a jáde. Má bínú chairman. Má sọ chairman fún eléyìí náà. Kí má tún pè wọ́n chairman. Ó ti sọ àgbàdo mọ́ọ̀dì ó ti daláwà dádì ẹ̀ bọ́bọ́. Anything tẹ bá ń jẹ́ ẹ wù inú ẹ wù ẹ bẹ̀rẹ̀ Ọlọ́run dádì wà ẹ wù ọmọ yìí ẹ wù ẹ lè bí ọmọ yìí lọ́mọ ẹ lè bí lọ́mọ ẹ dẹ̀ mú ẹ dẹ̀ kí wọ́n abẹ́ ẹ dẹ̀ fún lóyún ẹ wá fún lóyún nìkan o ẹ tún wá fún ní oògùn ní pé kó ṣẹ́yún kí ló dé. Kí ló ń sọ̀rọ̀ báyìí náà àwọn sísí mi ṣé o rò pé nǹkan tó ṣe fọmọ yìí ó ti inú ẹ̀ wá ni? Ó ṣe pé tinú ẹ̀ wá ó sọ pé fọ́ọ̀sì òun ó lókè òun mọ́lẹ̀ ó rèpò òun ó ní gbogbo agan ló tó òun tún jókòó lómi gbóró bóyá wàá yín gan ṣọmọ pé torí káàní kan mo máa nà ẹ́ débi ni o bọ̀kọ́ dàbí pé mo fẹ́ fọwọ́ ara mi ṣe ra mi ni. Ẹ̀gbọ́n ṣé kí n fún ni. Òye mọ̀ nǹkan tó máa ṣe ẹlísìn jẹ́ mọ̀ nǹkan tó máa ṣe fún wọn sìn nǹkan tó máa ṣe lélẹ̀ gbogbo rédíò station a máa lọ wọ́n ti máa gbọ́ gbogbo ẹ̀ ó ti máa lọ. Tí ó ṣẹlẹ̀ yìí máa gbọ́ ẹ mọ̀ tí mo rape a máa ṣì máa lọ náà ẹ mọ̀ dájọ́ rape. òun ṣèdájọ́ ní nǹkan orí TV station a máa lọ. blog tó sọ yẹn gangan Insta blog ni blog máa jókòó ní sùúrù ẹ ṣe sùúrù ẹ wo ẹ ní sùúrù gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ kalẹ̀ yìí ẹni tẹ́ ẹ accuse kò sọ kò tí sọ ẹ jẹ́ ó sọ̀rọ̀ ẹ tí ẹ jẹ́ ó sọ nǹkan kan.
yé mi so o expect tó bá wà o expect kó sọ̀rọ̀ pé òótọ́ ni mo ṣe ṣé mọ̀ pé bóyá dákẹ́ bó ti sọ pé mi ni mo ṣe ẹ̀ ṣáàdárí jì mí ọmọ fílẹ̀ jọ mi fẹ́ sọ̀rọ̀ ẹ̀ lójú pé kò lè sọ̀rọ̀ kò kí ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ àbí. gẹ́gẹ́ ní tùbú ẹ má ṣe fídíò ṣé lókè mò ń ṣeré ní orí bí ráyè ọmọ ọjọ́ kan bọ́ sí láìjọ ká ṣe ẹ má ṣe tẹ bá súnmọ́ nígbà ìmọ̀ fún mi jẹ tàlàwọ̀ ilé ẹ̀kọ́ ọ̀gbọ̀n. ẹ wá èmi tẹ́lẹ̀ èmi. Akitayo, ó ní kó ṣe pregnancy test. Ó ní kó ṣe DNA test. Everything tó kà sí. Akitayo, all I want you to explain to me is how in God's name did this happen under my nose, Akitayo? How? Ibo mo ti ṣe ibo mo ti ṣe sọ kò ṣàlàyé fún mi kí ni mo ṣe. Oyin tí n bá ní mo mọ bí bokini ṣe wáyé ó ṣe ń dàbí àlá lójú èmi àtọmọ yóò jókòó ká mi ò jókòó pẹ̀lú ọmọ ìka sọ pé bóyá èmi àmọ́ àbí mo kẹnu fẹ́ sàbí mo ní kó wá kò sí nǹkan tó jọ ọ́ the only thing tí mo ṣe tó ṣe wá sí mi lọ́kọ̀ọ́ nígbè ọjọ́ tí mo celebrate birthday ẹ̀ ta jáde lọ tàdé. ọmọ mi là ó ti sùn. ọmọ mi sùn ọmọ mi ò kì í sùn tí ò bá rí mi. ẹ wá ti sùn ni kì í sùn ni ẹ. kò lè sùn dáadáa tí ò bá rí mi. ó lè sùn ni ẹ. wọlé you know. Only excuse, only explanation. Mo ní ìwọ ni kò gba nǹkan tí mo sọ kò gbàgbọ́ mo ní èmi àti ẹwọ lọ́jọ́ yẹn a dẹ̀ bọ́ sórí bed that is it. Okay, then in your imagination nǹkan ṣẹlẹ̀. Ó wá di pé DNA ẹ match títí ọmọ tó fẹ́ bí. Inú wa kí Táyọ̀ ṣàlàyé fún mi ọmọ mo ọ̀dẹ̀ ní mí òpònú ní mí dìdìrín ní mí mi ò lọ́pọlọ mi ò kàwé mi ò mọ anything bọ́kàn ṣàlàyé fún mi bó ṣe jẹ́ pé ò ṣe anything but DNA ẹ match DNA ọmọ tó lóyún èsì dùn. Akitayo ṣàlàyé fún mi bí DNA ṣe match DNA oyún. That's all I want to hear. Tell me. Akitayo bẹ̀rù Ọlọ́run. Ọmọ ọ̀dọ̀ tí mo fọwọ́ mi mú wọlé. Ọ̀pọ̀ ń sá àsálà fún ẹ̀mí wọn torí òjò ọ̀rọ̀ dá. Ọ̀pọ̀ fàṣọ wọn ò rọrùn sá. Òmíràn ń pariwo wípé òrùn yìí ti pọ̀ jù. Bákan méjìlá dálé ayé lọ́kọ́ bí a ti ń ẹ má jẹ́ ká sọ̀rọ̀ jọ ẹjọ́ nítorí Ọlọ́run mo ti wà bọ́ọ̀jù lé. Ẹ ká kúrò ẹ jẹ́ ká lọ. Mo wà bọ́ọ̀jù ní ti wẹ́ tí mo ti jáde Ọlọ́run ẹjọ́. Bẹ́yú Ọlọ́run lẹ́nu wàláì kí wò dé jọ ṣàánú mi má pa mí Ọlọ́run.
Kí wàá wọ oògùn ni Ọlọ́run. I swear. Ẹ jọ̀ọ́, kí ni gbogbo kàtìkàtì tó ń ṣẹlẹ̀ nínú ilé mi yìí ná? Jọ̀ọ́, kí ni transformation tí kò yé mi tó ń ṣẹlẹ̀ yìí ná? O gbé irun red sórí, o lẹ lashes tó dàbí abẹ̀bẹ̀ sójú nínú ilé tèmi. Mo tún wọlé o cack o cross ẹsẹ̀. Ìwọ tẹ fáńdà síwájú ẹ o. Ẹ jọ̀ọ́, nígbà tẹ́ wọlé, ṣé kí n wá hug yín ni àbí kí n wá gbé yín lọ? Because me understand. Ṣé mo pé ìyàwó ni yín, ìyàwó náà lèmi náà. Jẹ́jẹ́ mi dẹ̀ ni mo rọra jókòó, mi ìwá wàhálà. Ìyàwó àti ìyálé lè máa ti yín. Ilé ọkọ wa dẹ̀ ládẹ̀ wáyé. Ẹ dẹ̀ rí mi ò, mi ìwá wàhálà o. Mo rọra ń jẹun, mo dẹ̀ rọra mú nǹkan mi nínú ilé ọkọ wa. Mi ìwá wàhálà. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, ẹ má wà wàhálà mi, ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́, ẹ má bínú mà. Ẹ jọ̀ọ́, ẹ má mi yẹ díẹ̀. Ọ̀pọ̀ fàṣọ wọn ò rọrùn sá. Òmíràn ń pariwo wípé òrùn yìí ti pọ̀ jù. Bákan méjì la dálé ayé. Lọ́kọ́ bí a ti ń wọ̀rẹ́. Ó fún lọ́bẹ̀ nínú ìsọ̀rọ̀. Ẹni kí ẹni jójú sọ́wọ́. Báwo ni iṣẹ́ ti jẹ́ rẹ̀? Mi ì bá ní kí n bá yín ṣe oúnjẹ wá. Àwọn ṣe nínú nǹkan mi, ara ń dùn mí, kò tiẹ̀ yé mi. Kí lẹ ti jẹ? Ti jẹ oúnjẹ. Gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tí mi àti ẹ̀jọ̀ sọ, tí mo lè gbà pé bóyá ọ̀rọ̀ yá yẹ dáadáa, ṣàlàyé fún mi pé inú ilé yẹn kò tó débẹ̀ àlàáfíà wà. Wà tí bá tó ti débẹ̀ kò sálàáfíà. Ara ló ti sọ̀rọ̀. Mo lè jẹ́ kó yí ẹ wípé mi ò ṣe oníjọ̀gbọ̀n yẹn, mi ò ṣe ní wàhálà yẹn. Ohun tó bá dẹ̀ máa fà á tó bá dé pé rògbòdìyàn lè rògbòdìyàn lọ́la tí ilé ò tòrò, ohun tí o máa wá òun ni àlàáfíà. Òun ló yẹ kí n fẹ́ bá ẹ sọ èyí tí mo ti ṣe. Torí mi máa travel láti bí. Adé lò tó ọjọ́ mẹ́ta tó padà wálé. Àwọn ilé máa dé. Mo sọ sí pé màá lò tó mẹ́ta. So tí ìbàdí ní third day, àdé ní fourth day. So mo dẹ̀ gbà pé bóyá kí n tó dé yẹn kí wọ́n ti lọ sí ibi tí mo sọ pé mo gbà 2 bedroom apartment ni mo gbà fún ẹ. Gbogbo nǹkan tó fẹ́ ló wà ńbẹ̀. Mi dẹ̀ abandon ni wọ́n á gbé bá mo abandon rẹ̀ síbẹ̀. Ìgbàkúùgbà tó bá ti fẹ́ rí mi màá máa yọjú. Àmọ́ èmi náà fẹ́ àlàáfíà nínú ilé tí mò ń gbé, kí n sùn kí n họrun, kí àlàáfíà náà tiẹ̀ wà nínú ilé yẹn. Òun nìkan tí mò ń lépa. Ẹ mọ̀ mí, mi kì í ṣoní wàhálà èèyàn, mi kì í ṣoní jọ̀pọ̀. Tán bá bomi sí mi lẹ́nu láti àárọ̀ ṣúlẹ̀, ibẹ̀ ló máa wà. Báwo lẹ ṣe máa sọ fún mi pé kí n lọ máa gbé níbì kan o, rent ilé kan fún mi ò kò dáa. Ọmọ kékeré ara mi ni mí, kí n wá lọ máa dá gbé. Kò dáa. Ẹ wò, èmi ò lè dá gbé o. Mi ì lè dá gbé. Àwọn Yorùbá sọ pé ilé ọkọ ọmọ lọmọ máa ń gbé. Ilé ọkọ èmi, Susan, ibẹ̀ lèmi máa gbé o. Ilé ọkọ kò yẹ mi tá lọ́kọ. Ẹ̀yin lọ́kọ mi, èèyàn mélòó wá ló fún mi lóyún, ẹ̀yin nìkan náà lẹ fún mi lóyún, ẹ̀yin lọ́kọ mi. O ṣe ní oríṣi ọ̀rọ̀ ẹgbẹ́ síra wọn. Yé máa ṣègbè síra wọn. Ó ti yẹ. Kò sí wàhálà. Tẹ́ bá jẹ́ ọkọ mi, ẹ̀yin ni bàbá ọmọ mi. Mi ò dẹ̀ lè lọ anywhere. Ṣé mọ̀ pé jẹ́jẹ́ mi ni mo jókòó lẹ́wọ́lé lẹ́mọ tí yóò dé ẹbí tipátipá bá mi nájọṣepọ̀ ṣe pé rape mi ni mi dẹ̀ sọ fún ẹ̀dá àlàyé kankan
ẹ wọ́n sọ fún mi sí i pé o kẹ́mi lọ́ọ́ máa dágbé níbì kan ó tó dá bẹ́ẹ̀ kódà èmi ò lè dágbé o mi lè dágbé ilé ọkọ mi ibẹ̀ lè rí wa gbé. sori oní tí yàn bá tẹ kó má kú náà má sáré. mo rò pé mi ti nǹkan tí mo ṣe yìí mò ń wá kí àlàáfíà wà ní mo sọ mo ní mi ò abandon ni ìgbà púpọ̀ tó fẹ́ rí mi màá máa wá má lo agídí lọ́rọ̀ yìí o. so ẹ ti ń sọ fún mi pé mo ti ń tẹ́ báyà bí kò sí wàhálà máa lọ sọ fún àwọn ẹ̀gbọ́n mi nǹkan tó bá sọ ni mo dẹ̀ jẹ́rìí àwọn ẹ̀gbọ́n tí mo ní ẹ̀yin náà dẹ̀ mọ̀ wọ́n ẹ mọ̀ wọ́n o ẹ rántí kan tó wá ṣe o ẹ rántí o èmi ò lè lọ anywhere ilé ọkọ tèmi bẹ́ẹ̀ ni mo máa gbé kò sí kankan tẹ́ máa ṣe fún mi ẹ ṣe pàṣẹ mi pé kí kúrò ilé ọkọ ti tèmi pé kí lọ́ọ́ máa dágbé ta lọ́mọdé ara mi ibi tínú bá lọ ṣe mí kọ́ èmi tẹ́ pé all the time nínú máa ń ṣe mí lára máa ń kọ́ mí ní gbogbo ẹ̀ máa ń ṣe mí wá ní pé kémi lọ́ọ́ máa dá máa gbé ibì kan ilé ọkọ mi ni máa gbé o ilé ọkọ mi bó fún lọ́bẹ̀ nínú ìsásùn a máa ranjú mọ́ òkèlè rẹ̀ ọ̀kanjú wà ní aláìmọ̀ra ayé wa ọlọ́run kò ríra wọn bó fún lọ́bẹ̀ nínú ìsásùn aláìmọ̀ra ayé wa. You know say wetin I dey see. Ẹ̀wọ̀n àti ọba lélẹ̀ yìí o. Kí ló ṣẹlẹ̀? Ilé ìpọ̀. Àwọn pọ̀ ìwọ nìkan. Bẹ́ẹ̀ni ẹ̀ ó make sense. Kò ṣe ẹ ló máa kọ́kọ́ rí ọmọ burúkú. Ẹ wò ẹ̀gbọ́n mi ibi tó ṣáà ní pé kémi wá máa gbé lélẹ́yìn pé kí wá máa manage. Baby èmi like ibi báyìí ṣé mo gbé iná tí lọ́wọ́ gùn láti jọ ní pé kí ni ó risky gan-an ibo nìkan ọmọ kékeré ara ẹ̀kọ́ wà láàrin ọ̀yàn méjì yẹn wọ́n lè lọ ṣe kọ́kọ́ fún ẹ ẹ̀rú dẹ̀ ń ba èmi but this one na best option o èmi fara mọ́ ilé yìí o ṣé òrí ni ìwọ nìkan wíwà. dúpsì èmi gan bá wọ́n yẹn fagidi kò lẹ́mìí mi I swear. ọ̀rọ̀ oníyá yìí tún sọ báyìí ẹ ṣe máa sọ orú nǹkan báyìí ọ̀rọ̀ ilé yìí ti de egungun ẹja sí wọn lọ́rùn àjẹ egungun ẹja tó máa fi sájà lọ́rùn kò lè jẹ́ kò lè jùlẹ̀ wọn bí wọn dáa wọn lè fọwọ́ kan ọmọ ilé yìí sẹ̀ ẹ̀gbọ́n mi ilẹ̀ fíìnà. ọ̀rọ̀ ṣe mọ̀ pé ọ̀rọ̀ tèmi máa yàtọ̀ sí ti díẹ̀ ṣá. bí ti báwo ẹ̀gbọ́n. because nǹkan tí mo rí ó dàbí pé yín ò rí fine ibi báyìí pọ̀ ibi báyìí ó dàbí pé ọlọ́run mọ̀ kan rán àwọn people ìṣe wa ni because táwọn apáàdé wọn ìjọba ọ̀la ṣe ń survive you understand àwọn gbogbo nǹkan tó ṣe fún wa ẹ̀gẹ́ wọ́n ṣe mọ̀ wípé lójú mi ó dàbí pé àwọn people yìí kàn fẹ́ mọ̀ wò pé ẹ jẹ́ ká dáwọ́ orí tá à ń ṣe fáwọn people yìí dúró because ọmọ yìí sì tó wá filẹ̀ síbí wọn ní ṣóore kankan fún mọ́ àwọn òde ní rí kankan gbà lọ́wọ́ wọn mọ́ àbí kílẹ̀ ń rò ẹ fíù mi. ẹ̀gbọ́n ẹ pọ̀ gangan sínú brain ẹ gangan ni o. ọmọ ọkọ tí mi ń wò lélẹ̀ ṣe mọ̀ pé ń sìn bọ́mọ yóò ṣe sí bẹ́ẹ̀ mọ́ yìí ẹni tàbí bá débẹ̀ tó bá kan ilẹ̀kùn bá fẹ́ wọlé a fẹ́ ṣe wèrè a fẹ́ gbowó wọn ní fún wa wọn ní ṣí géètì fún wa bọ̀tábùrò wa bá wà wọn bẹ̀ tá bá débẹ̀ tá bá kan ilẹ̀kùn wọn máa ṣí fún wa tó wọn bá ṣí òun máa ṣí fún wa a dẹ̀ máa gbowó. wọ́n á mọ̀ kó tó ṣẹlẹ̀ ní pé máa tẹ̀lé ẹ débẹ̀. o ṣe. débẹ̀ kan fáwọn àtẹ̀lé ẹ débẹ̀ ẹni wàá fẹ́ ṣe bóló ikú bá gbó tèmi. máa jẹ́ kó mọ̀ tó o kúrò nínú ilé yẹn ibẹ̀ yẹn ló máa padà sí inú ilé yẹn ló máa live inú ilé yẹn ló máa bí ọmọ ẹ̀. ọlọ́run dúpsì no calm down àṣìjọ máa lọ jẹ́ ká lọ ọmọ obìnrin sóbìnrin máa gbé sophisticated boss kejì débẹ̀. aláìmí lẹ́gbọ̀n ọ̀dà owó somebody guys here I wan play this thing. má lè anybody sọ ẹ́ di kí ni o. na we get house o. nǹkan tí mo. na we get house na mo ó yẹ máa lọ. na our house now na new. wọ́n máa ṣe pé kí n fún bọ̀bọ̀ yìí fòtí èwo ni na you get house. ẹ ṣe mi mọ́ra dáadáa. àbúrò ẹ̀ lọ́fún fún ẹ̀ kí n bá ti dàgbà jù ẹ lọ. jọ máa nà mí. kúrò níbẹ̀ yìí o. mo ti lórí òògùn bọ́ ọmọ kan tó ṣẹlẹ̀ ní pé ìkan tó ṣẹlẹ̀ ní pé baba calm down we gather ìdí yẹ na nonsense you wan do o ṣì tẹ́fẹ́ máa ṣe tẹ́fẹ́ máa kọ́ ọmọ yẹn wá. second náà fi lè má wọ̀ mí àjọ wà pọ̀ ní. ojú òtí ẹni tí ò ní máa rí wọn ni ọmọ inú ẹ ló lọ ní ọkọ. ó sú mi o ọmọ inú mi ló lọ ní ọkọ. wo tákẹ́ẹ̀tì ẹ̀ gbà mí wá. ó jù mí lọ o ó jù mí lọ o ìtàn ló fẹ́ wo bí ìtẹ̀ wọ̀ kí ni ká tiẹ̀ lọ gé ìbí ẹ̀dẹ̀ tí àbí kọ̀ọ̀kan ṣáà and I trust you ọwọ́ ìfẹ́ àjò àwọn kó wọn wá ṣeré
bá mi sọ tí ò dùn lẹ́nu ẹ̀. Mo ní kó bá mi gbé ọmọ lọ sí school. Ó gbé ọmọ yẹn lọ sí school. Ó dẹ̀ dúró síbí, ó dẹ̀ ń lẹ́nu bébébé sí mi. Ẹ wò, gbogbo nǹkan tẹ́yin bá mi fà lọ́wọ́ yìí. Ara mi ò gbà, ara ń kan mí, ara mi ò gbà. Ẹ ti ẹ̀dùn náà, ṣé mi ni mo bímọ ni? Ṣé bẹ́ẹ̀ ilẹ̀ bí nǹkan yín? Tẹ́yin bá tẹ̀ wá dúró pẹ́ díẹ̀ ń lé sí. Ẹ máa mọ reason tọmọ yóò ṣe lọ sí school náà, ẹ dẹ̀ máa mọ̀ pé ọmọ yóò lọ sí school. Ẹ wá ní títèmi, ẹ wo títèmi lèmi wà yìí o, títèmi lèmi kò sí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ìyàwó ní ìyàwó lèmi náà. Nǹkan tó bá dẹ̀ wù mí ni mo lè ṣe. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kì í ṣe mi ni mo bímọ. Ara mi kọ nǹkan tẹ́ bá mi fancy yín. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ jọ̀ọ́. Never, ever in your life ni kò work out on me. Ẹ wo tí mo bá work out on you, kí lẹ fẹ́ ṣe fún mi gangan náà? Kí lẹ fẹ́ ṣe fún mi? Wọ́n ti bá bù ẹ́. Sórí àwọn tó ní ẹ́ tó bá rí ẹ, wọn ò ní dá ẹ mọ̀. Ẹ jọ̀ọ́ nítorí ọmọ mélòó lára yín gan-an tẹ̀ sọ pé tẹ bá bò mí. Ta lẹ fẹ́ bò? Ẹ̀yin náà lóyún rí náà. Kí ló ṣẹlẹ̀ gangan náà? Oyún ẹ ni mò ń wò mọ́ ẹ lára. If not, máa fi ẹ́ sí space ẹ. Sórí ẹnu ẹ tí ò kì í dákẹ́ yẹn. Ẹ jọ̀ọ́ ẹ òun gangan ni màá bẹ́ẹ̀ twist. Ní rí ẹ̀ ṣá. Very respect. Ewu baby, látàárọ̀ ni wọ́n ti ń pariwo wọ́n ń pariwo mọ́ mi, mi ìdẹ sọ ha, mi ìsọ kọ́kọ́. Ewu, dókítà ló sọ fún mi, wọ́n ní pé kí n jókòó sínú ilé kí n relax, kí n má pariwo, kí n má ṣe anything. Àmọ́ látàárọ̀ wọ́n kàn pariwo mọ́ mi sọ̀rọ̀ sí mi ni. Wọ́n nítorí pé mi ìmọ̀ ẹ wà lọ sí school. Ṣẹ́jọ́ mi nínú kọ́ mi gbogbo ara ń ṣe mi. Dókítà sọ mi pé kí n relax mi, wọ́n jẹ́ kí n relax mi ìdẹ sọ ha, bó ṣe sọ̀rọ̀ sí mi látàárọ̀. Honey, can you imagine what is... Okay, mo wà ibiṣẹ́. Ibiṣẹ́ náà ti pè mí láti school ẹ wá pé wọn ò rí ẹ wà ní school. I told this girl láàárọ̀ yìí kí tó kúrò nílé pé kó bá mi drop ọmọ sí school, and she said yes. Oh, if she had told me otherwise, ṣé bí màá ti mọ bó ṣe máa gbọ́ ọmọ mi lọ sí school? Mo délé kò sí nǹkan tí ò fi mí wé. Bí èmi àti òun ṣe jọ jẹ́yàwó nínú ilé yìí, bí òun ò ṣe kí ṣẹni tó bí ẹwà. Kí ni wọ́n sọ pé ṣẹlẹ̀? Kí wo, mo ń relax ní mi látàárọ̀ ni dókítà ní ṣe. So nítorí ìyẹn, dókítà ní kò relax àbí? Kí ló dé tí wò pé ẹni tí ó ní ọmọ wípé mo sorry o, ọmọ ẹ omi lè bá ẹ mú lọ sí school. Madam Lekas, báwo ni iṣẹ́ wa ó? Ẹ jọ̀ọ́ ẹ má rẹ́rìn sí mi. Kí ló tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni pé ẹ mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀? So ẹ̀yin fẹ́ sọ pé ẹ mọ̀ pé àbúrò yín ti dá lé mi rú tán. Àbúrò yín wá sínú ilé mi, ó lóyún fún ọkọ mi. Kó dẹ̀ tún kúrò nínú ilé mi yẹn tún dogun. Ṣé bó ṣe ń ṣayé nìyẹn? Madam, ẹ máa calm down. Ẹ máa calm down, ó mú kékeré lọmọ yìí. Ó lè má mọ gbogbo nǹkan tó ń ṣe, inú lè máa fà mọ́ra, ìyàwó yín ni ẹ máa fà mọ́ra, ẹ máa tó sọ́nà. Calm down tẹ́ ẹ̀ sọ yẹn, òun gangan ló ń dá yín ló bí mi mo ṣe wà yìí. Ẹ ní sùúrù náà, ṣé nígbà tí mo wá bíbá yìí tí mò ń sọ̀rọ̀ bí ọmọ tí wọ́n kọ́ lé, tí mo wà civil pẹ̀lú yín, ẹ wá la ẹnu agbárí yín, ẹ spill nonsense jáde lẹ́nu. Ṣé mo crazy ni tí mo fi wá bí tí mo bá yín sọ̀rọ̀ nítòbí ìnùbí? Madam, ọmọ yẹn wà bíbá ẹ má pariwo. Tètè kí n sọ fún yín, èmi náà ò gbádùn. Mi ìwà òkè, mi ìdúró gbógun mi. Ní ìtàlẹ̀ ti ṣe gbogbo pápá láti tẹ̀ṣẹ̀ yìí. Mo máa tún wèrè ilé fún yín. Ó wà òkè, ṣebí wo ò dúró gbógun pé ni. Èmi ò gba prescription mi rárá. Wọ́n sá fún mi, mi ò dúró gbà sọ́kọ́ mọ̀ pé mi ò wọ̀ wò mi rárá. Wọ́n jáwèrè jù. Ẹ wo obìnrin ní gbogbo ẹ̀yin tẹ̀ wá bí. Ẹ jọ nítorí Ọlọ́run, èwo nu yín ló lè gbà á. Gbogbo ọmọ ọ̀dọ̀ sínú ilé ni ó lóyún fọ́kọ mi, mo tún ní kókó kúrò nílé, ó lọ àfi dandan kóun máa bá mi ṣe ìyàwó. Ẹjọ́ ibo ló ti ń ṣerú ẹ̀. Ewo ẹ máa calm down o. Ẹ mọ̀ pé ọmọ yìí wà ní oyún tí kòkó bá lọ ṣe torí ẹ̀mí lọ sókè ẹ̀mí lọ sílẹ̀ síbi olókè ilẹ̀ tí bá lọ ṣe nǹkan fún ọmọ yẹn tí kò bá lọ ṣe pẹ̀lú gbogbo ariwo wèrè tẹ́ ń pa yìí. Kò sí wàhálà, oyún wèrè tó níyẹn Ọlọ́run ọba ń gbọ́ mú aṣọ ẹ̀ ọ̀run ló máa bí sí. Yes, èmi ni mo sọ bẹ́ẹ̀, mo dẹ̀ dúró tì. Wàá rí mi wò bí ẹ̀wọ̀n. Ẹni ṣaláìmọ̀ rẹ̀ lọ́rẹ̀, àṣẹdànù lọ́ṣẹ̀. Ẹ má bínú, ẹ má bínú. Èrò inú wọn ò dáa rárá, ìbànújẹ́ ní gbẹ̀yìn ayé wọn.
Kalisa. Orúkọ mi ni Jọládé. Girlfriend Ṣèyí. Ẹ̀gbọ́n Susan tó ń gbé nínú ilé. Àwọn kọ̀ọ̀kan ni ó ń ṣẹlẹ̀ tó dẹ̀ wù mí pé kí n wá láti wá tán mọ́lẹ̀ sí fún yín. So mi mọ̀ bóyá ẹ máa gbà mí láyè láti explain ara mi. Kò yé mi. Ó ní girlfriend Ṣèyí lòun. Kí lòun ṣe ń bí? Ó ní ọ̀rọ̀ kan wà tóun fẹ́ sọ fún wa bí bẹ́ẹ̀ kọ́. So I think it's just better we listen to her. Ń gbọ́. Nítorí Ṣèyí àtàwọn family ẹ̀ ni mo ṣe wá sínú ilé. Because Ṣèyí àtàwọn àbúrò ẹ̀ oníjìbìtì ni wọ́n. As in, wọ́n máa ń plan láti set àwọn èèyàn up láti gbowó lọ́wọ́ wọn. Susan tó wà nílé yín house help yín wọ́n plan tẹ̀ sínú ilé fún yín. Bẹ́ẹ̀ni ma. Wọ́n plan Susan sínú ilé. But ẹ̀gbọ́n, mo máa ní idea kan tí mo fẹ́ bring out but mi ò bí ẹ máa lè bá ẹ o. Idea ò ní ẹ. Fine. Èmi rò pé bóyá ká wá àwọn fake pastor, àwọn fake afa nǹkan ẹ táwọn máa fún lówó. You understand? Àwọn méjì wọn kàn lọ jíṣẹ́ fún ọkọ àti ìyàwó. To be on the safer side, so àbúrò wa lè máa wà ókè ibi tó wà. A kò jíṣẹ́ fún wọn pé ẹ wá ọmọ tó wà nílé yín yìí ẹ máa tọ́jú ẹ o. Níjọ́ tẹ́ bá ti stop láti máa tọ́jú ọmọ yìí mọ́ ẹ máa broke ni. But tẹ́ bá continue láti máa. Ọlọ́run sọ sí ìwọlé sórí mi. Wọ́n ní wọ́n ń rí kò. Ọlọ́run sọ tí èmi àfáà pásítọ̀ jíṣẹ́ fún wọn kò tálì kí ló ń ṣẹlẹ̀ kò yé mi. Ẹ jẹ́ kí n là kó yé mi sí. Ṣé ẹ understand ẹ̀? A máa wá àfáà àbí pásítọ̀ àwọn fake wọn yẹn ni o tó máa lọ bá àwọn méjèèjì. Ẹ ti understand kò máa jíṣẹ́ fún wọn pé ọmọkùnrin ẹ̀ṣẹ̀ wọnú lé yín báyìí ni o. Ẹ̀yin dẹ̀ gbọ́dọ̀ fìyà jẹ ọmọ yẹn torí jọ́ tẹ́ bá ti stop láti máa tọ́jú ọmọ yẹn ṣá ẹ máa broke o. But tẹ́ bá continue láti máa ṣe dáadáa sí tẹ́ ń tọ́jú ẹ̀ tẹ́ ń kẹ́ lójú tẹ́ ń kẹ́ nímú gbogbo nǹkan yín wọ́n máa lọ dáadáa. Ẹ ti understand? Wọ́n á lè máa kí àbúrò wa bí ẹyin ọ̀nà yẹn á tún lè open. Ẹ ti understand? Ṣùgbọ́n pé mo rí point inú ọ̀rọ̀ tó sọ ń sìn. Ọmọ wọn ti gidi ni o. But àwọn set kan wà tí mo rò pé a lè bá ní problem. Lọ́nà wo? Thank you. Nǹkan tá sọ ń sìn nǹkan gidi ni right. But ẹni àfáà àbí pásítọ̀ tá bá pè tá wá sọ pé okay o wà lọ bá wa ná ṣẹ́ka fún lówó. Ṣùgbọ́n wípé anytime tí ẹni bá broke ó náà máa wọlé sí wa lára. A kàn máa sọ fún wa ni pé okay ẹ fún mi lówó tá bá ti fún lówó òun máa lọ jáṣẹ́ wa. O get a rẹ̀ gbọ́dọ̀ ṣerú ẹ̀ àgbọ́dọ̀ finá sórí òrùlé sún náà. O tó lè sọ ẹ̀gbọ́n. Ọ̀rọ̀ tó dẹ̀ sọ ọ̀rọ̀ gidi ni o. Ọ̀rọ̀ gidi ni báwọn yẹn burú. Ẹ̀gbọ́n kí ló wà lè ṣe gangan báyìí? Kò tí yé mi bọ̀ bóyá ká jẹ́ kí dúpẹ́ náà dé láti ṣọ́ tó bá ti dé so ká wá sọ kò gẹ̀ ká wá wò kí la tún lè ṣe. Ìyá ló máa ṣẹlẹ̀. Wọ́n plan tẹ̀ láti máa wá gba owó lọ́wọ́ yín láti mo fi mọ movement yín àti tọkọ yín. Tẹ́ bá rántí pé there was a time tí àfáà kan pé wọ́n kú. Láàárín èmi àbí bóyá òní sì jẹ́ tàbí bóyá pẹ̀lú nǹkan tí mò ń rí ó dàbí pé ẹ súnmọ́ obìnrin kan. Ìwà mọ̀ bóyá ìyàwó yín ni o àbí kìí ṣe ìyàwó yín. Tó bá ti wá jẹ́ pé lóòótọ́ ni bàbá orí ń bẹ lára ọmọbìnrin òun. And pastor pẹ̀yìn náà if I'm not mistaken tí wọ́n sọ pé ẹni house help kan kẹ́ máa tọ́jú ẹ̀ kẹ́ sọ́dọ̀ ọmọ alálùbáríkà ni ọmọ yẹn nàgó pé tẹ́ bá ń tọ́jú ẹ̀ iṣẹ́ yìí máa lọ sókè dáadáa. Èèyàn máa ṣoore àwọn ọmọ ènìyàn máa fi bí san máa wo kàn máa ṣoore lọ ní àbí ó yé yín. Báwo lẹ̀yin ṣe mọ gbogbo nǹkan tó ń sọ? Àǹtí ẹ̀fọn ni ẹni báwo ni mo ṣe mọ̀
ṣe mọ̀ pé tí màá mọ̀ nǹkan tí mò ń sọ mi ni màá wá sọ owó tó wúrò nínú bẹ́ẹ̀ and mo sọ fún yín earlier on pé girlfriend Ṣèyí ni mí so mo mọ̀ nǹkan tí mò ń sọ to cut the whole story short Susan àtàwọn ẹ̀gbọ́n ẹ̀ wọ́n fẹ́ pa yín. mo kí lẹ sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni àtọmọwọ́ yín. wọ́n fẹ́ pa mí àti ọmọ mi. wọ́n ní táwọn bá ti mú yín kúrò lọ́nà gbogbo properties ọkọ yín àwọn máa lè jogún ẹ̀ so òun lè mi ṣe ní kí wọ́n explain fún yín o. wọ́n fẹ́ pa mí tọmọtọmọ. wọ́n fẹ́ pa mí tọmọtọmọ. mo dáràn bó ti dáràn mo ti jẹ gbèsè ewu ṣe yóò gbà mí jókòó èjì jókòó sílẹ̀ lẹ́ èjì jókòó lẹ́lẹ́. ní sùúrù lọ́jọ́ rẹ̀. mo ti gbọ́. farabalẹ̀ jọ kí ló dé gan-an. ìwọ náà kọ́ ni. èmi báwo. ìwọ ni. ìwọ ló gbàbọ̀dẹ̀ fún mi. yóò tí o bá ṣe wọn ló lọ sọ́dọ̀ Susan tó bá dọ́dọ̀ Susan wàhálà yóò ní jẹ́lẹ̀. lọ́kọ́ sọ̀rọ̀ mi ilé mi lọ́kọ́ sẹ́yìn lábẹ́ mi lọ́kọ́ sọ̀rọ̀ fún ẹ̀ lábẹ́ mi lọ́kọ́ dárò mo ti dárò mo ti mọ̀ kó sí máa ṣe máa kẹ́rù mi máa lọ́lé wa. lọ síbo. àwọn òbí mi ò tí kọ̀ mi. ṣé nǹkan tí wọn lọ wá ṣe ń gbé mi lé. òǹkọ ẹ má bínú o. mo fẹ́ lé ọmọ mi àti àwọn mi kó lákàtà mi àbí. èmi ò ní mẹ́rin láti wá dalẹ̀ yín rú kí ni mo fẹ́ gbà ń bẹ̀ nǹkan tí mo kàn ṣe wá ni pé kẹmọ bí Susan ṣe máa kó nínú ilé yín kẹdẹ wá bá ọlọ́pàá ṣe máa kó àwọn ẹ̀gbọ́n ẹ̀ láì ṣe yẹn nǹkan máa bàjẹ́ gan-an. àti ẹ ṣe ayé yóò ní bàjẹ́ tí yóò ní bàjẹ́ ẹ ní ṣoore ṣe wọn ní ṣoore ṣe tó bá dọ́dọ̀ Susan ni gbogbo wàhálà tó bá yóò ní ṣẹlẹ̀ nínú ayé mi mo wà threatened in my own home tọmọtọmọ ṣo fẹ́ kó pa mí tọmọtọmọ ni máa kẹ́rù mi jẹ́jẹ́ màmá lọ gbàtọ́ bí mi wọ́n bí ọkọ mọ́ mi o wọ́n bí ọkọ mọ́ mi máa kẹ́rù mi màmá lọ o ṣé o ibi tó bá mi dé yìí náà ti dá mo nílé àwọn òbí mi ò kọ̀ mí. aláìmoore a máa ranjú mọ́ òkèlè rẹ̀ aláìmoore ò ráyè wá Ọlọ́run kò ríra wọn. báwọn kan ti ń sunkún òǹgbẹ lọ́dọ̀ wọn ọ̀pọ̀ ń sàásálà fún ẹ̀mí wọn. torí òjò àròdá ọ̀pọ̀ fàṣọ wọn ò róòrùn sá. òmíràn ń gbàriwo wípé òun yìí ti bákan méjìlá lálẹ́. Are you Mr. Bayo? Yes, èmi ni Bayo. Wow, wonderful. I need the station well. Èmi àti ọlọ́pàá àjọ ní issue kankan mi ò lè báyàn ọkàn jà kí ló ṣẹlẹ̀. Àwa náà ní issue pẹ̀lú yín. We are here because of Mr. Akintayo. Mr. Akintayo. Yes. Why tani kilo? Chef Sawenas. Ọlọ́pàá bíi ti bá wọn. I don't understand. Wọ́n ìkan lẹ̀kùn náà lèmi náà ṣílẹ̀kùn dẹ̀ rí pọ́lọ́pàá ni. Kí ló ṣe wà tọlọ́pàá? Mi ní any business pẹ̀lú wọn bọ̀ ọgbà tán dé tí mo béèrè lọ wọ́n ní àtọ̀dọ̀ Mr. Akintayo làwọn ti wá. Mr. Can I try any shit? I need the assistant in station well. Tẹ́ bá ti ṣe wọn tẹ́ fẹ́ ṣe tán. Kò sí ilé tó kẹ́ máa yọ ọgbọ́n sí wa. Mr. Akintayo tẹ̀ ń sọ̀rọ̀ ń pẹ̀ yìí. Ọkọ àbúrò wa ni nàá. Mi ò ní any question láti answer bí báyìí. Ọkọ tẹ́ sin ẹsẹ̀ tí ẹ síta. Mr. Move. Calm down, please. Yeah, move. Jẹ́ ká ti jẹ́. Ọ̀gbẹ́ni máa fún ẹsẹ̀ mo tún bẹ̀ ṣe. Ọ̀rọ̀ mo ṣe rè. Ẹ ti yẹ kí mi tiẹ̀ mú ṣe. Bọ́dọ̀ bá ibi disway ló ṣe ẹ. Ọ̀rọ̀ mo bẹ̀ ṣe rè. Ọ̀rẹ́ ń bá ẹrẹ́ ẹ̀dẹ̀ ṣe. Mọ́mí, ẹjọ́ bá mi bẹ̀ wọ́n dájú ẹjọ́ torí Ọlọ́run. Ẹ má wù mí rùn ẹjọ́. Ẹjọ́ mo sì mú ẹbọ mi bẹ̀ ẹ má dákẹ́ ẹjọ́. Ẹjọ́. Farabalẹ̀ kó gbọ́ mi. Dáadáa. Mi ò fẹ́ fi ọwọ́ ara mi kọ́ ẹ̀sìta. Ẹyọ kan ló gbé débi. O jèrè méjì sí. Bonus. So àjẹ́ láyò pa. Okay? Now, kó ẹrù ẹ jẹ́jẹ́ kó máa lọ. Mi ò fẹ́ fọ́ra mi kọ́ ẹ̀sìta o. Mi ò fẹ́ pé gate man yẹn kó wá kó ẹrù ẹ̀sìta lójú ẹ̀. Wọ́n àti bá mo yẹn bọ̀rọ̀ àṣẹ ni. Okay? So mo fún ẹ lọ́wọ́ yẹn kó ẹrù ẹ máa lọ. Tó bá fi bí ọmọ inú ẹ̀ má wọrí, màá take care. Màá take care. Kó tó bá fẹ́ máa fún ẹ. Dádì ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́. Mi ní ṣe irú ẹ̀ mọ́. Bẹ́ẹ̀ni, mọ́mí dádì
ọwọ́ àgbàlagbà ló wá sọ pé ọmọdé kan ò kí mẹ́kọ̀ọ́ jẹ́ kó má ra lọ́wọ́. Mo ní bí tí mo fẹ́ lọ pẹ̀lú oyún inú mi ẹjọ́. Ìgbọ́dọ̀ ṣe pé fún ẹ kì í ṣe pé fún ẹ. Jẹ́ kí n bẹ̀rẹ̀ kọ́lọ́pẹ́ wọ́n jẹ́ ìwọ ló pòwé sí àmì. Bẹ́ẹ̀ni. Ọmọdún mélòó? 23 ni bí mo lọ 24 sir. Ọmọdé ni àbí? Bẹ́ẹ̀ni sir. Má jẹ́ ṣe pé fún ẹ. Má jẹ́ ṣe pé fún ẹ. Look, see, kó ẹrù ẹ sì kó máa lọ, okay? Àjọkẹ́ kọ́ rẹ̀ kó máa lọ. Oṣù mélòó kò fi bímọ ẹ? Ó kó oṣù méjì. Ṣorí ilé tí mo gbà fún ẹ tẹ́lẹ̀ tó kọ̀ tó gbé bẹ́ẹ̀ tó kó àwọn ẹ̀gbọ́n ẹ̀ síbẹ̀ ó wá mọ̀ ọmọ kó wá síbí òun ní ìyàwó mi lára bẹ́ẹ̀ ló máa padà lọ mo yọ̀ǹda ẹ̀ fún ẹ fọ́ṣù méjì yẹn ni o. Mo sọ lẹ́ẹ̀kan pé màá tọ́jú ẹ ṣọ́ pé mi sọ pé mi kọ́ mo lọ́mọ inú ẹ mi ò dínà yẹn màá tọ́jú ẹ tó bá fi bímọ yẹn màá tọ́jú ẹ tó bá ti bí ọmọ yẹn tán màá gbọmọ mi lẹ́yìn oṣù méjì yẹn kò fáwọn ìwé yẹn ó yàtọ̀. Mo ti kú báyìí mo ti kú mọ́ bí ẹ bá mi bá wọn. Ti jẹ́ mi ìfẹ́ má yẹ kí n ṣe ìwà mi jèrè. Mọ́mí mà. Ọ̀rọ̀ ẹni méjì ṣe yọkàn náà. Ètò sọ́ọ̀. Bó fún lọ́bẹ̀ nínú ìsàsì. Níṣó ní bá kẹjọ. Tẹ́lí lọ. Ní bá kí náà. Ọlọ́run kò ríra wọn. Ojú jẹ́ báyìí olù náà wíwọ mi ni a gbọ́ àwọn àti bí ìwọ́dọ̀jọ́ ìròyìn kẹgbẹ́. Ṣé ẹ ti pe mọ́tò? Ó yẹ sùn. Wọ́n sì mí jọ. Ẹlẹ́lẹ́yà. Sàṣàlà fún ẹ̀mí wọn. Torí òjò àrọ̀dá ọ̀pọ̀ fàṣọ wọn ò róòrùn sá. Mìíràn ń pariwo wípé òòrùn yìí ti pọ̀ jù. Bákan méjì la dálé ayé lọ́kọ́ bí a ti ń mọ̀rẹ́. Ó fún lọ́bẹ̀ nínú ìsásùn a máa ranjú mọ́ òkèlè rẹ̀. Tọwọ́ rẹ̀ ló fẹ́ gbà aláìmọ̀rẹ́ ò ráyé wá Ọlọ́run kò ríra wọn. A níwà ọ̀kánjúwà lọ́wọ́ torí aláìmọ̀rẹ́ ni ẹ̀gbin àti ìbànújẹ́ akúnnú ẹ̀. Aláìmọ̀rẹ́ ni òtòṣì ni kò ní ní àkójọ aláìmọ̀rẹ́ ń ṣá aláìní lọ́gbẹ́ torí àti ìṣòro fún wọn àgbèrò lẹ́ẹ̀mejì bó fún lọ́bẹ̀ nínú ìsásùn a máa ranjú mọ́ òkèlè rẹ̀. Ẹni bá fẹ́ ṣòro aṣọ́ra ṣe torí ti ráyé wá Ọlọ́run kò ríra wọn. Ọwọ́ tó ń fún wọn ló ń jẹjẹ ó léwu láti ṣá lọ́gbẹ́. Alára tó fara rẹ̀ jì kó lè mókè ó léwu láti ṣẹ̀. Ìwé mímọ́ fìdí rẹ̀ múlẹ̀ wípé ẹni tó bá fi ibi sanre ó ní ibi ò ní tán nílé rẹ̀ láíláí. Ọlọ́run kórìíra aláìmọ̀rẹ́. Wọ́n fún lọ́bẹ̀ nínú ìsásùn a máa ranjú mọ́ òkèlè rẹ̀. Tọwọ́ rẹ̀ ló fẹ́ gbà sá aláìmọ̀rẹ́ ò ráyé wá ohun tó fún kò ní jẹ́.